ọkọ mi kí ló ń kéde fún kí ló ń ṣe ẹ̀gbọ̀ngbọ̀n náà kí ló dé tó ń wà bí ọmọ àdìbá yìí. tí mi bá sọ fún ẹ̀gbọ́n ẹ̀ wípé kẹwàá ó mà ní wá bí yóò mo ti fojú mi pẹ́. ẹ wo màmí ṣe rí béèyàn ṣe wà ọmọkùnrin lolúwẹ̀ náà àgbà lolúwẹ̀ sì ń dà yìí ẹ̀yin náà lẹ́ni ipe wọn lọ́mọ tó bá mọ́wó délé òun lò bí ẹ̀ òyìn òkè òun ni òsì já rókè yín já lọ bí já lọ òun já lamba já káàkiri ni. ẹ ti lo òkè ẹ ti lo odò òkè yìí ni òjá rókè ọ̀hún ọmọ tó bá mọ́wó délé òun ni ìyá ẹ̀yìn àdúpẹ́ lọ́wọ́ lọ́nṣẹ́ tí wàá kó wá fún wa báyìí. àti kú cash owó àṣẹǹṣiṣẹ owó gangan ni akànnírètí ni sẹ́rí mami sẹ́rí gbogbo sẹ́tà àti tẹ́lẹ̀ yẹn ti yàtọ̀ iṣẹ́ tí mo rí sìn tẹ́ bá rí ẹ máa gbà ló máa jó ni tó bá dijọ́ freedom ẹ lè pe pàṣọ gan kó wá kọrin. iṣẹ́ kí ló ń ṣe dé sẹ́yìn. ṣé sẹ́tà rí gangan agbẹ́gilére ni sẹ́rí bẹ́ẹ̀ irú bẹ́ẹ̀ ti jókòó yìí nísìn mo lè draw ẹyin tó jẹ́ pé gbogbo flower aṣọ yín gan kò lè gbogbo ẹ̀ ló máa ẹ lè dó báyìí máa yà ẹ lè dó báyìí ẹ dẹ̀ ní sí báyìí bíi Naira Marley tẹ́ bá ń gbọ́ sẹ́dówó mọ̀ ẹ wá sọ pé mọ̀ Marley ẹ lè I can draw it. èmi kọ́ ló máa gbẹ́ léèrè. irọ́ igi gígan kọ́ là ń gbé a máa ń draw it. ní ìròpó mọ tó kàn tó ń ṣe mọ́ ìjọ wo ló fẹ́ yí padà wọ́n ní bí bàbá bá kú bàbá ló ń kù ìwọ lọkọ mi àbí ìwọ nìkan kọ́ lọkùnrin ta nínú ilé yìí ni ìwọ ló síríọ́sì o tún lọ ń gbẹ́gi léèrè kí ló kàn pẹ̀lú igi tó ń gbẹ́ léèrè kiri lẹ̀ ìjọ wo ló fẹ́ yí padà ó dẹ̀ yí padà. Ọlọ́run gbàdúrà. Ọlọ́run bá mi ṣàánú. àmín àmín ẹgbẹ́ wa ẹgbẹ́ mi lọ́kọ̀ orí kí ni madam ẹgbẹ́ kínní fún wọn. tí wọn náà bá dùn fún oṣù pé. ẹyin tẹ́lẹ̀ mo ti gbọ́. ṣé wọ́n ló ra. irọ́ àjọ gbé débi ni. kí lẹ jọ gbé débi. Akànjí yí padà yí padà òun ṣáà ń gbọ́ orin yí padà ó yí padà. ọkọ mi èmi nìkan tó tiẹ̀ tí mo tí mò ń jẹ. magi nù magi olórí ẹdìẹ. ó tiẹ̀ ti tán lé ó ṣe ọkọ mi. ohun èyí. èmi mo ní ká máa hàn kí ní gbọrọgbọrọ yìí pé màmá mi máa ń fẹ́ràn ẹ̀. ẹ jọ ń tẹ́ra wá fún mi ìyá dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣe ẹkú náwó àmọ́ tí bí wàá ń kọ́ kí ló ń ṣẹlẹ̀. èwo tún ni. ṣó ti yé ẹ. eléyìí ni mò ń béèrè. Màámi ẹ̀yin náà lè sọ pé ìgbà ni aṣọ ìgbàlẹ̀ wò ẹ̀yin dẹ̀ lè sọ fún wa pé kò sígbà tá a daṣọ tá a rí lẹ̀ fi wọ́ ìgbà tá a wà lọ́dọ̀ yín gẹ́gẹ́ bẹ̀ ṣe máa ń sọ fún wa màámi kò tí ì dúró náà ni. òótọ́ ọ̀rọ̀ ni èmi ni mo máa ń sọ pé kò sígbà tá a daṣọ tá a rí lẹ̀ fi wọ́ àmọ́ àsìkò ẹni kò gbọdọ̀ kọjá ẹni o tó bá kéèyàn ṣe lásìkò kéèyàn ṣe ni ẹ gbára dúró. ẹ mọ mi ẹ tiẹ̀ mọ dá wọn lóhùn ìgbà wo lásọ ìgbà wo lẹ ìgbà kò sígbà tá a dáṣọ tá a rí lẹ ṣe ẹ dákun sẹ́yìn ọmọ wọ sweater kiri nínú ẹ̀rùn ooru ni ó palu ẹ àbí kéèyàn wá wàṣọ fẹ́lẹ́fẹ́lẹ́ nínú òjò ìgbà tó bá yẹ ká dáṣọ ní ká dáṣọ wọn ni ẹ gbára dúró. ṣé mi ò ń dàpara fún. jọ ṣó ò yí padà ni ṣé ò gbórin tó ń kọ ni ẹ yí padà ẹ yí padà Àkànjí ẹ yí padà ẹ yí padà sí dáadáa. ìwọ náà kọ́ ṣe pé ẹ kò ti gbé wọn. ọmọ tọ̀dọ̀ mi àwọn bíìdì ẹ lọ́rùn lọ́wọ́ wọn fẹ́ bíìdì làmọ́ ni. ẹ jẹ́ yí padà ṣó jẹ tẹ máa jẹ wá máa ń gbé wọlé. wọ́n gbé sínú ilé ọkọ náà. ebi jẹ gbígbà tó gẹ pé ebi ló lé mi débi gẹ́gẹ́ gbogbo ọ̀rọ̀ tá à ń sọ látà. ọmọ yìí ẹ tí ì parí gbogbo iṣẹ́ ìtàn látàárọ̀ òun náà lẹ́ ń ṣe bẹ́ẹ̀ ń tiẹ̀ rí gba ilé kẹ́ẹ̀mú dáadáa torí ẹ mọ gbogbo ọ̀nà yìí tó ṣe rí kẹ́ẹ̀mú gbogbo dọ́ọ̀tì ìwọ iṣẹ́ kí ni wọ́n ń ṣe látàárọ̀ kí iṣẹ́ ìnáwó náà. bẹ́ẹ̀ni sàánù náà sàánù lẹ́sà. mo ti máa kọjá níbí báyìí mo máa ń rí àwọn iṣẹ́ yín mo dẹ̀ láìkì ẹ̀ gan
So a ṣẹ̀ṣẹ̀ ṣí hospital kékeré kan. So a máa need àwọn picture yìí tó jẹ́ mọ́ àwọn drawings yìí tẹ́ pé irú tó bá yá bíi pé doctor ń treat èèyàn lọ́wọ́ àbí aláboyún tó ń rọbí àbáwọn tó wá gbàwòsàn tó ti yẹ yín bẹ́ẹ̀ ta fẹ́ fi decorate inú hospital wa. So mi wá mọ ìgbà tí ẹ máa ráyè tẹ máa tẹ̀lé mi débẹ̀. Normal ni màá iṣẹ́ tí Olódùmarè fi rán wa ni kò sí nǹkan tí ẹ fẹ́ ṣe tí a lè ṣe fún yín ṣé understand but hospital yín yẹn tí a bá wá bẹ̀ tá a fi wá ṣe gbogbo nǹkan tẹ́ni ká wá ṣe ń bẹ̀ á jẹ́ pé owó yín máa gbé pẹ́ẹ́lí sí o. Of course ibẹ̀ náà lẹ ti máa sọ́dà ẹ lè mọ size nǹkan tẹ fẹ́ ṣe àti gbogbo ẹ̀ àti ibi tí ẹ máa gbé sí. Tèmi ò bá lè wà ṣé understand ìkànnù àwọn ọmọ mi máa ràn wọ́n wá. Hospital wa ẹran hospital kan tó ẹ̀ṣẹ̀ ṣí sí ìsàlẹ̀ ń bẹ̀ yẹn ní hospital tó ẹ̀ṣẹ̀ ṣí yẹn. mo ti mọ hospital yẹn. òun náà ni. ẹ̀yin lè wà ń bẹ̀. Yes so màá máa retí so bí ìgbà olè máa wá báyìí ọ̀la ok màá máa retí yín o ẹ ṣe gan ẹ kúṣẹ́. ẹ ti ṣe gbẹ́ bíi ìwọ́n kọ́. Akànjí mo fẹ́ jáde nsìn kò wá ṣe pé kí n jáde tán kẹ́ ẹ máa ṣe tó wù yín ṣé ti gbọ́ èyí ká ní wọ́n jáde ká wá ṣe bóyá wù yín lọ àjẹbẹ́ tí n bá dé ó dẹ̀ mọ́. àfàdá pakú ikún lọ àdánù ìyáwó díyà ọ̀nà méjì. Dáa pé kéèsì mo máa yóò critical sí mi. Ẹ káàárọ̀. Ẹ káàárọ̀. Ẹ pẹ̀lẹ́. Fẹ́ wá pa. Adúpẹ́ fọlọ́. Ó mà ya yín mi mọ̀ pé má tètè wá báyìí. Iṣẹ́ kí la gbà nígbà tẹ́ bá tún ní ó yá mi tí àwọn Yorùbá kan sọ pé òwúrọ̀ ọlọ́jọ́ ẹ̀ ní máa ríre o ní máa ríre o wá ṣe bà òwúrọ̀ o òwúrọ̀ ọlọ́jọ́ mo gbọ́dọ̀ tètè wá kí lẹ́lẹ́ fẹ́ sí. Àwọn frame center mi báyìí ẹ mọ̀ pé àwọn bí olóyún tàbí ti dókítà tó ń tọ́jú patient tó sick lọ́wọ́ torí duty iṣẹ́ tẹ̀yìn ṣe so irú bíbá ilẹ̀ máa gbé sí so that àwọn èèyàn tó bá tètè ń wọlé á fèsì wọn. ṣé ibi báyìí nìkan àbí àtàwọn ibi. Ẹ tẹ̀ kọ́kọ́ bẹ̀rẹ̀ láti omi ilé ìlú. Ẹ jẹ́ kí mi wọn ibi nǹkan tí. Ṣé ẹ̀kọ́ ti dé ń sìn nà? Ẹni sùúrù ọ̀kú ṣé ẹ mọ̀ pé hospital lẹ wà ní? Ariwo yín yẹn máa disturb àwọn patients wa náà. Ẹ kanra jù èmi ò mọ̀ pé ariwo máa disturb èmi kàn ní kémi wo bí priority ibi tá a fẹ́ gbé kinní sí kó ṣe strong tó ní tó ti yé ẹjọ́ sí wọn mi ní o nọ́ọ̀sì ẹ̀yìn ò mọ̀ kankan sẹ́ni mo ṣe wà ní tẹ́lẹ̀ bá fẹ́ kankan yìí máa kankan tágbára ni tó bá jẹ́ pé mo wáyé ńgbà kan fẹ́ kan Jésù ọwọ́ tèmi ni ó le jù èmi àwọn kankan tó bá jẹ́ obìnrin náà ni mo fẹ́ kan àkànpá ni irú imú ẹ bẹ́ẹ̀ tí wà tí bá kàn ní tí mo kàn yín ẹ mọ̀ pé kankan yìí. Ṣé lójú omi àbí lójú àlá lẹ ti fẹ́ kàn mí? Èrò lójú ayé náà ni mo ti wọn kiri kọjá tó yẹ kí wọn lọ lójú àlá náà ni. Kó tó dá wọ̀ lọ. Ẹ mọ̀ kankan sẹ́yìn àti bẹ́ẹ̀ ti wà yìí èmi mo kàn ẹ́ nìtẹ̀. Kí ni problem yín náà? Ṣé ẹ létí mi? Ní sùúrù mo ti wọ́n gbogbo ẹ̀ tán kíkan yìí ni ẹ̀yin tẹ̀sí ń lejú yìí bẹ́ẹ̀ ti wà yìí tí rùn bá mọ yín àti nọ́ọ̀sì sẹ́rí ọjọ́ kan mo mọ̀ nǹkan obìnrin kan mo bá ní òun wọ́ ọmọ tí mo kàn báyìí ọkọ rẹ̀ fẹ́ lè kú ni mo sáré lóyún síréètì ẹ̀yìn mi lè ní bá sọ̀rọ̀ èmi tó yẹ pé wọ́n náà bá jẹ́ obìnrin mo lè kàn wọ́n náà tí ìwọ̀n ọlọ́run mi ti. Mọ́tò dẹ̀ ti di báyìí. Mo ti wọ̀ àwọn bá ti mo sì máa kàn yín o. Wọ́n á kàn yín. Kíkan àgbòkọ́ kíkan tóbi kíkan. Wọ́n ti ń ṣe yín, wọ́n ti yẹ kán múra sí i. Máa kàn yín péré kan gbogbo nọ́ọ̀sì pípa tí ò ní rẹ̀ mí láàrin gbogbo lọ́wọ́ yìí. Àǹtí, wọ́n máa lè láti change wọn, àwọn tó máa ṣiṣẹ́ yìí. Àìwò làbúrò sí. Ẹ ṣe máa lè fẹ́ kan nọ́ọ̀sì pa. Kéènì
ẹ̀yin nọ́ọ̀sì àmọ̀ bẹ́ẹ̀ ṣe ń bá àmọ̀ bó ṣe ń lọ ẹ̀ẹ́dẹ́ pẹ̀ nǹkan ẹ̀ fẹ́ràn àwọn máa ríra lẹ́yìn a ti ṣiṣẹ́ gbé fún yàn. madame ẹ̀ má bínú dàrí bí mi ti máa sáwàdà yẹn bẹ̀ mo tún máa kànyàn rí lílé mi o mo ti wọ́n ilé mo ti wọ́n gbogbo nǹkan tí ó yẹ kí wọ́n ti aláboyún lẹ́fẹ́ gbé síbi ní àbí táwọn dókítà. anyone so ibo ló tún wá kúta fẹ́ wọn. ẹ̀ẹ́dẹ́ tí bá padà lọ ní màá yà lọ́dọ̀ ibi tí wàá lè sọ̀rọ̀ fọ́ wà lójú. Abájọ́ tó fẹ́ lọ́wọ́ gbogbo ìlú yàrá ẹ̀jẹ̀ káwọn tẹ̀lé ní wàá lọ fi yàrá ọ̀dọ̀ yìí. ẹ̀dùn ọ̀nà ṣé nǹkan ṣe ṣé torí tèmi lẹ ṣe wá sí i. kíkan ní ẹ fẹ́ràn gíní jù ní mọ̀rin tí yín lọ́fíìsì. bíbí máì ti lò náà àwọn ọ̀rọ̀ tí mo fẹ́ sọ kọ. ọ̀rọ̀ tó ń bá mi sọ pọ̀ sweetheart èwo gan nínú ọ̀rọ̀ tó ń bá mi sọ. ọ̀rọ̀ tí mommy of course. Oh my God. Kò dẹ̀ máa wo mo fọ̀rọ̀ mọ́mì sí schedule mi ní last month tí ó bá ń ṣe case Mr. Bájídé tó gba gbogbo last month lọ́wọ́ mi. Ó mọ̀ kọ́ tí ẹ máa ṣe ẹ máa fi sínú schedule mi for next month. Ṣùgbọ́n máa wọ̀rẹ́ máa lọ sí No. Next month ti pọ̀ jù náà. So when exactly do you want? You can be seen next week. Next week? Yes. I have an appearance on Monday, Tuesday, Wednesday, Thursday. Schedule me for next week. No, busy gone, very tight. She be Thursday, Luda recording. Friday one day and Saturday. I would do anything for my babe. No, you're talking. Because you might like it, when you are happy. It's not about to do everything like him. Would you? Ohun mọ̀yàn látọ̀run kó má báyé mi jẹ́. Actually, it was in my schedule last month to be here, but due to my busy schedule, I couldn't make it down here. Alákọ̀wé làwọn. Mọ́mì gẹ́gẹ́ mo ti sọ fún tẹ́lẹ̀ lọ́ọ̀yà ni nǹkan tó fà tó fẹ́. Kò wá gbọ́ Yorùbá ọmọ. Ẹ má bínú wa. Nǹkan tí mo ń gbìyànjú láti sọ ni wípé last month ni mo ti fẹ́ wá bẹ́mi àti ẹ ṣe jọ agree but torí iṣẹ́ níbí lọ́hùn òun ló fà á tí mi ò fi wá mà. Àdúpẹ́ nígbà mo dẹ̀ ló dẹ̀ ló ní tata àgbàlagbà la wà ẹ sọ Yorùbá sí wa ni mo fẹ́ ká mi lẹ́yìn ní àná mi. Àdúpẹ́ fọlọ́run Olúwa ṣeun Ọlọ́run ṣeun. Ṣé jẹ́ lọ ni o àbí jẹ́ stay? Mà nílé tiwa a máa ń jẹ stay ni a kì í jẹ sálọ. Ó ti parí àdá fún ojú òní tiẹ̀ ẹ̀ bára yín kalẹ̀ lágbára Ọlọ́run. Àmín mà. Ó yá ilé ìpàdé lásán oúnjẹ kíákíá. Ó bá ti ṣí freezer yẹn wá. Ẹ̀fọ́ wà ń bẹ̀, ẹlẹ́gùsí wà ń bẹ̀, rírò wà ń bẹ̀, bó ṣe yán ló bá fẹ́ yan ṣàgbà ẹsẹ̀ kìíní sì ti wà bá ń ro fún àbí. Hello everybody. Ẹ ṣé adúpẹ́. Gbogbo wa ti mọ̀ pé àwa ṣe ọjọ́ ìbí sista wa Bọ́lá lẹ́yìn ni àmọ́ ká tó tẹ̀síwájú ẹ jẹ́ kí ọ̀kan nínú wa kó fún wa ní orin aládùn. Ọlọ́pẹ́ máa jó ọlọ́jọ́ ìbí máa jó èmi lọ́jọ́ ayọ̀ ọlọ́jọ́ ìbí máa jó ọlọ́jọ́ ìbí máa jó Ọlọ́run ní kí àti ìmọ̀ sí bẹ́ẹ̀dì ilé fún ìwà bẹ́ẹ̀dì wọn káwọn sí bẹ́ẹ̀dì tí wọ́n sálẹ̀ káwà wọ́n sí bẹ́ẹ̀dì tí wà lókè ní òkè. Jẹ́ ká sáré sí àgbàgbà fi yọyọ ká sì fi yọyọ àgbàgbà kí èmi sáré wọlé jáde
ká ṣe nǹkan tá a fẹ́ sí. a lè ṣe kankan báyìí. kí ló dé. ṣì ní sùúrù náà jẹ́ ká ṣe gbogbo nǹkan tá a bá fẹ́ ṣe tán tá a bá ṣe tán àwa gbogbo àyè wà fún yín. èmi ò fẹ́ gbogbo orú nǹkan báyìí o ìgbà mélòó la fi ṣe nǹkan tá a fẹ́ ṣe èwo ni ó jẹ wèrè tán kó ọ̀gá máa sáfù ṣé àwọn ò lè sáfù fúnra wọn ni. dásáré sí. ní sùúrù sẹ́ẹ̀ kí ló dé tó ń ṣe báyìí ṣebí mo wà fún ẹ lẹ́nìí ṣebí mi àti ẹ náà lájọ máa wà ń bí. àjọ máa wà níbẹ̀ ojú ẹ̀ ni mo ṣe bẹ̀rẹ̀ sí mo ṣe mú àfàtọ́ ni mò ń mú alẹ́ tí mò ń wò pé èwo tún ní báyìí kí ni. Hello babe. Hello dear. Yeah, báwo. Mo wà okay. Ń bọ̀ ló wà. Ń bọ̀ ló wà ní. Èwo ni tó ń fi ìbéèrè lọ́wọ́ mi. Anyways, mo ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ láti ibi tí mo lọ ni. Mo ní kí n sọ fún ẹ pé ó máa pẹ́ mi díẹ̀ kí n tó wọlé. Àwọn ọ̀rẹ́ mi ṣe event kan mi lè fẹ́ débẹ̀, so mo ní tètè. Òwò gan yẹnu sọ̀rọ̀ ni nǹkan tó ṣẹlẹ̀ ni pé èmi náà fẹ́ sọ fún ẹ wípé ọ̀rẹ́ mi kan ṣe birthday lẹ́yìn so mo máa lọ síbẹ̀. Okay, no problem, lọ but ìwọ náà make sure pé ò pẹ́ o. Alright, I'll see you later. I love you. gbogbo ẹ ti tẹ́lẹ̀ oye ọ̀yà jẹ́ sáré. oye tí o mọ kéèyàn máa fi kíní tóbi báyìí máa ń tóbi sá. díẹ̀ ní sùúrù tó máa ṣe tó máa sùn ẹ̀. jásáré ṣe kíní fíríjọ̀gọ̀ máa dẹ̀ ti gbé fún bàbá mi tún máa ti jó sóbí tí mo fẹ́ jó látẹ̀kàn ní. ẹ ṣe gan ẹ ṣe àdúpẹ́ ẹ ṣe gan ẹ jẹ́ kí gbogbo wa jókòó. mo lérò pé inú gbogbo wa ló dùn lénìí especially celebrant wa irú oore báyìí kò ní wọ́n nínú ilé ẹnì kọ̀ọ̀kan wa o gbogbo apáta la máa rí ayọ̀ bára wa ṣe ká tó wá tẹ̀síwájú máa fẹ́ kí ọ̀gá wa ẹni wa èèyàn wa ọ̀gá bí ẹ̀gbọ́n Mr. Badejo Johnson kàn bá wa sọ díẹ̀ nípa ọ̀rọ̀ celebrant wa lé ní ẹ bá fún alátẹ̀wọ́. mo kí gbogbo wa o. Irú orí ayọ̀ báyìí ni wọ́n ń lé ẹnì kọ̀ọ̀kan wa. Gbogbo wa máa rí rí bára wa ṣe o. Actually, èmi ò really mọ̀rọ̀ sọ dáadáa. Ṣùgbọ́n ẹni tẹ́ ní kí n sọ̀rọ̀ nípa èèyàn tí mo mọ̀ dáadáa ni. Ṣẹ́rí Bọ́lá, ọmọ dáadáa ni Bọ́lá. Mo mọ Bọ́lá gẹ́gẹ́ bí àtẹ́lẹwọ́ mi ni. Èmi àti Bọ́lá ti ń ṣiṣẹ́ bọ̀ nsìn ó ti tó ọdún mélòó kan. And I want to tell you guys that Bola is a very good person. Ó ní bẹ̀rù Ọlọ́run lọ́kàn. Ó dẹ̀ máa ń tẹpá mọ́ṣẹ́ dédé. In fact, olóòótọ́ èèyàn ni Bola. So Bola, mo gbà ládùúrà pé kó fi ìdùnnú lo gbogbo ọjọ́ ayé ẹ tó kù. Mo gbà ládùúrà pé nínú àlàáfíà ni kó máa wà títí ayé. God bless your new age. Amen. Thank you very much, sir. Ẹ pẹ́ fún wa, sir. Eléyìí tó kàn mí kí celebrant wa kan wá gé àkàrà yìí. Okay, mo ń bọ̀ wá mú ẹ sí. Oya. Ẹ jẹ́ ká bá wọn kẹ́. All right, sir. A máa spell lórúkọ wọn ni gẹ́gẹ́ bí a ti mọ̀ pé Bọ́lá ni orúkọ wọn gbogbo a máa bẹ̀rẹ̀ from B. Oya o. B O L A. Ṣí ọ̀pọ̀lọpọ̀ ní ayé lágbára ẹ ṣe gan ẹ̀yin náà a máa tó wá ṣe bá ẹ̀yin náà ṣe fún yín rẹ̀ thank you. Ẹja kan sáyà. Consider. Let's share. Ẹ dúró ọyọ mi sẹ́tì. Sorry I came late. I was stuck in traffic. Kí ni nǹkan tó bá mi sọ náà? Ṣé mo graffiti nǹkan tó ṣe? Ẹni eléni ló wá ń gbà ṣe. Ọ̀gá mi náà wá ń ṣe bí fiancé mi. Látàárọ̀ traffic. I'm so sorry, Bola. Má bínú sí mi.
o kàn lè believe mi ni gbogbo bí mo ṣe wà ní kọ̀tílé ní ọkàn mi ò sí ń bẹ̀ bí pé ká ti ṣetán kí n bẹ́ bọ́ síta ni à ń ṣetán báyìí èmi ni mo kọ́kọ́ bọ́ síta kó tó di pé mo tún wá lọ wọnú traffic tí mo wọ̀. I'm so sorry má bínú sí mi ṣùgbọ́n. mo ti mọ̀ náà má bínú sí mi náà ló máa sọ látàárọ̀. ó mọ̀ pé mo kí n láìkẹ́ kí n máa rí ojú ẹ̀ báyìí I don't like it. ní tó bá ti di tójú ẹ̀ ti kọ́rẹ́ lọ́wọ́ lórí òkè dùn. I'm sorry ṣùgbọ́n Adam mo ní a special package for you. Èmi ló kọ́kọ́ máa rí láàárọ̀ la right then má ṣẹ̀ṣẹ̀ wá fi nǹkan tí mo ní fún bẹ́ẹ̀dẹ̀ láyé ṣe wá fi rẹ̀. I'm sorry. Dáríjì. Ẹ pẹ̀lẹ́ sà. Ẹ pẹ̀lẹ́. Ṣé ẹ ti rí gbogbo ẹ̀? Yeah. So àwọn yẹn bí èlò lẹ́lẹ̀ máa lè bá mi ṣe. Tó bá jẹ́ pé irú eléyìí tẹ́ ni ẹ lọ wò yẹn ni a ná yín bíi 200 irọ́ káyà rẹ̀ pé 250 ṣá. Ẹ̀yin náà ti sọ 200 èwo ni 50 tẹ tún sórí ẹ̀. Ẹ wo bí ẹ̀yin kan sọ pé wo ni 50 ni torí pé àwa náà polówó ọjà wa ni àwa náà fẹ́ fi ṣe pé táwa bá tún bá yín tì tó bá tún jù yẹn lọ torí àwọn materials tá fẹ́ rà ẹ̀yin náà lè gbé tẹ́ fún wa dáadáa. Okay bros ìyẹn kọ́ ni owó yẹn kọ́ ni problem but tẹ́ bá ti assure mi pé máa ṣe dáadáa àlejò ṣiṣẹ́ pọ̀. Iṣẹ́ kí la gbà gbogbo chela wa ti sẹ́rí irú fúláwà tẹ́ni ká wá bá yín gbìn ká tún wá bá yín àwa náà ò ní fẹ́ ṣiṣẹ́ tí ò dáa fún yín torí ẹ lè tún bá a pé customer wa. No problem but bí how long ló máa take care tó ṣe yẹn tán. Tó bá irú ilé ìtẹ́lọ́wọ̀ yẹn pátápátá 2 weeks àti parí ẹ̀. 2 weeks. 2 weeks. Ó dẹ̀ máa dà. Ó ti máa fáyín jù ó ti máa fáyín jù 2 weeks báyìí àti báyìí parí ẹ̀. Ẹ̀yin painter ẹ gbádùn gan o. Kí lẹ rí. Ọmọbìnrin tó yọ lálẹ́ tẹ́ ṣé bọ́n lẹ fẹ́ máa yà yìí. Ẹ wò bí sẹ́rí kò ti pa àwọn painter ń gbádùn iṣẹ́ wa ni tí wọ́n bá ti gbéṣẹ́ fún wa a gbọ́dọ̀ má sí kò tí bẹ́ẹ̀ ti fẹ́ ṣe yín tí àwa ò ní bá yín ṣe. Bọ̀ ṣe rí ẹ̀gbọ́n ká sòótọ́ ọ̀rọ̀ ẹ̀yin painter àtàwọn photographer bẹ́ẹ̀ ṣe máa ń ya gbogbo ìhòòhò obìnrin kankan ìgbà mi máa ń rò pé ṣára yín ọkùnrin ṣáà ní ṣára yóò kì í ṣe kankan ní. Ara wa ò gbọ́dọ̀ ti kankan torí iṣẹ́ wa ni. Ọmọbìnrin rẹ wà o. Iṣẹ́ wa ni. Ọmọ iná rè é àbí. Tó wà ń bí. Ẹ̀yin àti ẹ̀rẹ̀ ṣáàbùrò yín ni àbí alásùnmọ̀ yín kan. Sẹ́rí ọlá yìí pé ẹ jẹ́ kọ́sítọ́mà dáadáa ẹsẹ̀ fẹ́ di kọ́sítọ́mà dáadáa ni o ẹni tẹ́ ń wò yẹn o ní ń bí lóòótọ́ àmọ́ bó ṣe wà kò tí ẹ̀ gbọ́ mi kò ń sàbúrò mi tẹ́ bá ń gbọ́ sísí mi kó tẹ́ tún ṣe sísí mi ìyàwó ilé mi àtẹ̀jọ́ fẹ́ fẹ́ra wa ni wow bó ṣe wà yẹn ká ní ó ṣe fún mi kí n kàn dúró wípé tá a bá ń ra wa rígì tòun ẹ̀ ni. Ẹ má sọ yẹn pásítọ̀ lè mi. láyé gbẹnu sọ̀hún ẹ pẹ̀lẹ́ jàre. Ẹ má sọ yẹn pásítọ̀ lè mi ẹ má sọ sí mi létí. Mo gbádùn ẹ̀ gan tó bá túlẹ̀ báyìí èmi máa ń fẹnu sọ ní pàkàpàkàpàkàpàkà. Ọmọ náà rẹwà o. Ó rẹwà Ọlọ́run ló fún mi fẹ́ èmi gan mọ̀ kó lè fẹ́ mi ó rẹwà bí tó bá bọ́ra lẹ́ báyìí ẹ má jẹ tán fún mi ẹ má jẹ tán. Ẹ má wulẹ̀ sọ fún mi ẹ má wulẹ̀ sọ fún mi. All right bros màá since mo ti ní aago yín màá pè yín. Ok ẹ má pè wá àmọ́ ẹ má jẹ́ kí ó pẹ́ tí ẹ fi pè wá o No problem. tó ti yé yín àwa bá yín pè 2 weeks péré àti bá yín pè. All right no problem. All right sir sẹ́ẹ̀rì 2 weeks péré lọ́dọ̀ wa 2 weeks àti ṣe tán ìwọ àwọn nǹkan ó máa nǹkan tí ó kàn án ló máa tẹ́tí lẹ̀ sí. ẹ wọ́n máa tó bá kí mi ó sì kì ní. tẹ́yìn bá ti ń bá kọ́sọ́mà sọ̀rọ̀ báyìí ọmọ tẹ́tí báyìí ni tó bá jẹ́ pé ọ̀gá wà lé náà àìmọ̀ ìgbà tí wọ́n máa wẹ̀ ọ̀gá máa bá kọ́sọ́mà sọ̀rọ̀ ó máa dúró nígbà tó yẹ pé wọ́n lọ̀gá wa tó bá jẹ́ pé ọ̀gá náà bó ṣe bá tra ìkíní nìyẹn ẹjọ́ ẹ̀kọ́ èmi tí mo tiẹ̀ ń wo kíní tí mo tẹ́ mu kọ́ ẹsẹ̀ ni bẹ́ẹ̀ náà ó ti wọ́n sí sí mi bẹ́ẹ̀ yẹn o kó ṣe pé ó láǹfààní o èmi kàn fi ń kọ́ ẹsẹ̀ ni o tó bá wẹ̀ kó máa lọ kó níyàwó sínú ẹ o lórí ọ̀dẹ̀ lọ́nú lẹ́kọ̀ọ́ lọ́kọ́ kíní pẹ́ńsì tó fẹ́ fi ya kíní wájà rí. Àpàdá pakú. irú kọ́rọ̀ yìí nìsín irú bí tó Ikún lọ àdánù. Ìyàwó díyà ọ̀nà méjì. down. Oh.
ni nǹkan tó ń ṣe ẹ gangan? This is not you. Okay, kò sí ìwọ̀n kan. Bádéjọ, ṣé o mọ̀ pé mi ò kì í ṣàràtà sí ẹ? Mo mọ̀ ọ̀rẹ́ mi. Mo mọ̀ tínú ẹ bá dùn àtìgbà tínú ẹ ò dùn. Kí ni nǹkan tó ń ṣe ẹ gangan? Please, talk to me. Abidin olórí burúkú lobìnrin ṣá. Èyí tó dánú àwọn obìnrin ò pọ̀ ṣá. Stop. Kí ni nǹkan tó ṣẹlẹ̀ gangan, Bádéjọ? Abidin, kí ni nǹkan tóbìnrin ń fẹ́ náà? Torí mo rò títí ní òrìrò. Kí ni nǹkan tóbìnrin ń fẹ́? Kò sẹ́ni tó mọ nǹkan tóbìnrin fẹ́ àmọ́ àwa máa ṣe títí wa. Àdẹ̀mí jẹ́ kó sú wa. Kí ló ṣẹlẹ̀ gangan, Bádéjọ? Abidin, mo lọ sọ́dọ̀ bàbá artist kan torí pé mo fẹ́ kó bá mi ṣe àwọn painting kan tá a fẹ́ lò lọ́fíìsì. Ní studio bọ̀bọ̀ yìí, mo rí fọ́tò ọmọbìnrin kan almost nude tó ń paint. Mo wá béèrè lọ́wọ́ ẹ̀ pé ọmọbìnrin yìí ta ni? Ó ní Sisi òun ni ọmọ ẹlẹ́hun kan ni. Ǹjẹ́ ọmọ kóbìnrin tó ń paint yẹn ìyàwó ilé mi? It's a lie. Your wife? Yes, my wife. Nǹkan tí máa ṣe fún ọmọbìnrin yẹn, ara ẹ̀ máa kọ̀. Mínísítà kọ́kọ́ fún ọ, bọ̀ nǹkan tí máa ṣe fún ara ẹ̀ máa kọ̀. This is serious. Bádéjọ, I can feel your pain. But síbẹ̀síbẹ̀ o ní láti ní sùúrù. Ìgbà tí ó delicate jù nílé ayé yìí láti decide òun ni tí ọba wà confused. I am not confused. No, I am not. Kò sí ọ̀rọ̀ confusion kankan nínú ilé náà. Mo rí nǹkan tí mo rí mi ò mọ̀ mú lómú sọ kí ni confusion bẹ̀? Èyí tó ṣe pàtàkì ni pé fóun ṣe ṣe tiẹ̀ yẹn kémi náà ṣe nǹkan kan fóun náà tó máa dùn. Nǹkan tí mo ń sọ gangan, you have to be patient. Ṣùgbọ́n ọ̀nà tó bá máa gbégbá Ọlọ́run ọba àmọ́ ẹ̀ mọ̀ ṣe. Ifá owó jíjẹ kò kí n fọ́rẹ́ o. Yeah, nǹkan tó ń sọ sílẹ̀ yìí ó remind me of case client nìkan. Owó ti bẹ̀rẹ̀ látètè kọjá ayé, ó ń bẹ nísinsìnyí. Má bá òun láyè kó bà ìdílé rẹ̀ jẹ́, kó bá lè dé ibi gíga rẹ̀. Kíyèsí, ọba rẹ̀ jọ̀wọ́ go. Ọgbẹ̀rún á kọ́. Allah. Allah. Ohun mo yàn látọ̀run kó má báyé mi jẹ́. Èyí mo dáyé bá kó gbè mí kó gbẹlẹ́dàá mi. Ó ti tójọ́ mẹ́ta kan tó ti ń ronú. Bẹ́ẹ̀ni sẹ́. Wókọ́lá má jẹ́ ń tàn o, ìrònú ọ̀kájọ o. Bàbá ẹ bá rí nǹkan tí ọ̀rẹ́ mi ṣe fún mi. Ọ̀rẹ́ mi tí mo finú tán. Ẹ bá rí nǹkan tó ṣe fún mi bàbá. I miss you. What's up? How you doing? I'm fine. Kí ló ṣẹlẹ̀ látàlọ́ tó ṣe pẹ́ náà? Má bínú ìwọ náà mọ̀ kí tí máa ti wà pẹ̀lú ọ̀rẹ́ mi, ìta máa ń ní agbára. Ṣé àtúlẹ̀jọ hangout mọ́? Ẹ̀yin ẹ fi mí lẹ́jọ́ ẹ ṣe mí. Èmi? Ẹ nà láti jọ ìpínlẹ̀ wá sọ́dọ̀ wa náà. Ìyá mi ò ní bínú ni ọ̀rẹ́ ò sọ fún mi. Ọwọ́ mi tight gan iṣẹ́ ẹnu ò ní bínú ìyá mi ó ti yẹ má bínú. Ṣọmọ kan ò ní bínú ni. Ṣọmọ kan tó ṣẹlẹ̀ lé níbí. Ọpẹ́lọpẹ́ ọ̀rẹ́ mi, mo ń láàgùn di sẹ́rìn. Ṣé wà? Oyè wọ́n lọ lò. Ohun mo yàn látọ̀run kó má báyé mi jẹ́. Èyí mo dáyé bá kó gbè mí kó gbẹlẹ́dàá mi.
Bẹ́wàjí. Mo sì mọ̀ pé ó máa pẹ́. Wọ́n náà mọ̀ pé máa pẹ́. Àbúrò mi wà nílé. Mo yọ jáde ni kò mọ̀ pé mo jáde. Ó yọ jáde. Smart girl. Ẹ káàsán sir, ẹ káàsán. Ẹ jọ kí ni ká mú wa ní àwọn ọtí ẹlẹ́rìndòdò ní àbáwáńdé báyìí. Okay. Kí ló fẹ́? Ẹ kó fún mi ní malt. Malt bí báwo? Máa ń kọ́ mí náà. Mo fẹ́ malt wà okay. Malt, are you sure? Yes. Okay, fún òun ní malt, kó fún mi ní bottle water. Okay, barbecue náà wà àti. Má worry pàgbẹ́, maybe later, máa order fún kọ́mí later, but for now. Ẹyin ò fẹ́ barbecue. One malt, one bottle water, simple, lọ́mú yẹn wá. Ẹ ṣé, thank you. Bẹ́wàjí. Ọ̀rọ̀ tí mò ń sọ fún ẹ, kí n padà tún sọ fún ẹ. Ṣé o fẹ́ pé o lè rí inú mi ni? Tó bá jẹ́ pé inú ṣe é ṣí bí ìgbà ni, ọmọ aráyè bá ti fi mọ mi. Bẹ́wàjí. Okay. Ṣé ìjà rẹ̀? Tẹ́ bá fẹ́ àsùn àti barbecue yẹn àyè báyìí. Ìwọ máa wọrí ní tiẹ̀, mo sọ pé máa order fún later, ó ti yẹ, máa order fún later. Wà, ó mú cup àti straw wá ni. Okay, Bẹ́wàjí. Ọ̀rọ̀ tí mò ń sọ fún ẹ lọ. Ṣé orí tó jẹ́ pé inú ṣe é ṣí bí ìgbà ni? Ọmọ aráyè bá ti fi mọ mi. Wọ́n tí mò ń sọ fún ẹ ni pé ó bá jẹ́ pé o ní time fún mi, ó máa tí máa jọ wà Dubai ni. Yóò wà Dubai ni wọ́n tí mò ń bá ẹ sọ. Bàbá yìí ti fẹ́. Ó ṣàmọ̀ pé ilé ọkọ ni mo wà. Má jẹ́ ká kánjú ti ní ọ̀ràn torí gba rẹ̀ tó sì lọ́pọ̀. Àti wípé mi ò jẹ́ káwọn èèyàn máa fura sí èmi àti àgbàgbà àbúrò mi. Bẹ́wàjí. Sórí àti ilé ọkọ àti ilé àlè. Kò sẹ́ni tó máa sùn ọ̀dẹ̀dẹ̀ láàrin wa o. Inú yàrá ní gbogbo wọn máa sùn. Bẹ́wàjí. Ó tí mò ń sọ fún òtí yìí. Mo dẹ̀ mọ̀ nǹkan tó ń ṣe ẹ́ o. Mo mọ̀ nǹkan tó ń ṣe ẹ́. Obìnrin. Bẹ́wàjí nìyẹn. My wife. Owó àti Túnjí. Obìnrin. Ó ti yẹ. Okay. Tẹ́mà tí ọkọ̀ ìtàbá jọ jáde. Klọ́ọ̀bù kan ọmọ mẹ́fà ni. Ní máa yóò pí àbí astigmatism. Déọlá. O ṣáà ń fi kọ́ lémi ó ní o fẹ́ rí mi. Mo fẹ́ rí yín o. Àbí torí ọ̀rọ̀ owó tó bá mi sọ yẹn dá school. No. Okay. Ó ní nǹkan tí mo fẹ́ rí yín fún. Okay. Ṣé ní bínú pé nǹkan tí mo fẹ́ sọ ó tóbi gan-an. Bínú kẹ̀ Déọlá. Ọ̀rọ̀ ṣá lè tóbi títí ká tó bẹ́ bọ́. Just free. Okay. You understand? Just free. Talk to me. Ní ẹnujọ́ mẹ́ta yìí. Okay. Mo ń ṣàkíyèsí àwọn kankan. Okay. So bẹ́ẹ̀ dẹ̀ ṣe nice sí wa, tẹ́ dá sí wa. Okay. Bẹ́ẹ̀ ṣe máa ń ṣe sí wa. Mi ò dẹ̀ ní rí aburú lẹ̀ kó ṣẹlẹ̀ sí. Déọlá. So tó yẹ mo ṣe ni mo fẹ́ rí. Ọlọ́run ni kò ń ṣe mímọ̀ ṣe yan Ọlọ́run náà ni kò ń ṣe agbára èèyàn agbára Ọlọ́run náà ni. Okay. Déọlá, báwo ló ń sọ̀rọ̀ báyìí? Just talk. Bá mi sọ̀rọ̀. Àbáyẹ tún já fún mi ni. No. Talk to me. Just feel free. Talk to me. Mo fẹ́ kí ẹ̀yin àtọ̀rẹ́ yín. Okay. Mo fẹ́ kẹ́ yẹra díẹ̀ fún ọ̀rẹ́. Lísì kó jẹ́ pé nǹkan tí wọ́n kàn ra kọ kéèkì kó tún wá lọ ga sí. Jẹ́ kó kọ́. Bí a ti àjọṣe mítìnì. Ohun tí mo lágbára rẹ̀. Ní ìsìn báyìí, pàṣẹ tẹ fẹ́ báyàn pé ní ìsìn tó bá tètè gba déètì tó bá ti lọ gbére sí ìjọ freedom olúwẹ̀. Ṣé ajé ó lérè? Bọ́ọ̀sì á dáhùn. Ṣé ẹ̀yin lẹ́fẹ̀ẹ́ kọrin ni? Mo lè kọrin. Ẹ sọ̀rọ̀ ayé ní sàláwà bẹ̀ nígbà náà kẹ́mi ò rí sí gbogbo eléyìí. Ẹ bá gbogbo ẹ̀jẹ̀. Mi ò rojọ́. Wo Bọ́lá. Ẹjọ́ ṣe mi jọ. Kí ló ń ṣe báyìí? Má pè torí ibi tí ń pa ni. Ó dà mà. Kéèyàn máa ṣe lọ́ra kan téèyàn ń jẹ lásìkò yìí gan-an náà. Ṣé àwọn aràn nínú olú ẹ̀gbọ́n ní ti pa kákó tó di pé oúnjẹ dílé? Nígbà tó fowó lẹ̀ ṣé ó jẹ́ bí ìyàwó ẹ̀ ṣé wọ́n fowó lẹ̀ nínú owó pé kó lọ ó mọ bó ṣe rówó tó fi fẹ́ ṣe nǹkan tó. Àpò mi gbẹ ni. A máa gbẹ náà ni Ọlọ́run ò ní jó gbẹ kú. Àmín o.
Ó má báyé mi jẹ́, èyí mo dáyé bá kó gbé mi kó gbẹ́lẹ́ dà mí. Àfàdá pákó ikún lọ àdánù ìyàwó díyà ọ̀nà méjì. Ohun tó wù mí kó má ṣe mí léṣe, èyí tí ó ṣe mí léṣe kò gbọ́dọ̀ wù mí. Ohun tó wù mí ni mo yan, ìfẹ́ mi ò máa padà. Gbèwúrà sílẹ̀ yá jẹ̀gbà kẹ́gbà. Má jẹ́ ṣìnà kí tó mọ̀nà orí mi gbé mi, èmi débi re. Orí mi. Ṣé mi wá ní jíǹde ṣé máa fi mú ṣúgà? Ẹ ṣe. Àwọn máa retí yín lọ́jọ́ mi yọ. Ẹ ti ń lọlé mà. Mo ti ń lọlé. Patient tó wà ní ward 3 yẹn, ìgbà wo ni ká discharge ẹ? Ẹ yẹ kẹ́ work on their files ni. Tí bá ti gbé ẹ fẹ́ discharge wọn, make sure pé go through files wọn. Nǹkan tó bá tí files wọn bá rí dòun ló máa determine ìgbà tẹ́ máa bá discharge. And mo ṣe ń wẹ̀ ní ẹ̀gbọ́n sef. Kò ń ṣe yàn tá máa discharge soon. Okay ma. So tí bá délé gan màá tún pè yín, màá tún lè confirm. All right. So kẹ́ dẹ̀ make sure pé ẹ ń tọ́jú gbogbo àwọn patient yẹn dáadáa. No problem ma. Ma, nǹkan tí mo bá yín sọ yẹn, ẹ má gbàgbé láti bá mi mú dání lọ́la. A máa rí a lọ́la. All right ma. So màá pè tí bá délé. Okay, ó dà o ma. Ohun mo yàn látọ̀run kó má báyé mi jẹ́, èyí mo dáyé bá kó gbé mi kó gbẹ́lẹ́ dà mí. Àfàdá pákó ikún lọ àdánù ìyàwó díyà ọ̀nà méjì. 20. Ohun tó wù mí kó má ṣe mí léṣe. I'm so tired. Hello nurse. Hello aunty. Báwo ni? Kò pẹ́ tẹ lọ́nsìn mà wọ́n rẹ̀. Dádì! Àwọn dádì yẹn! Kọjá ayé. Ó ń bẹ nísinsìnyí. Má bá òun láyè kó bà ìdílé rẹ̀ jẹ́. Ẹgbẹ́ ẹrù yìí. Mo dáná. Ọ̀ṣẹ́gbọ́lá, ìwọ́lẹ̀ máa ní sí ọ. Ẹ pẹ̀lẹ́ o.
Ẹ jọ̀ọ́ láti bọ̀. Adedimeji láti ṣe é ṣe Wálé ṣọlá ní àìsàn. Okay. Ṣé mo pé ìrọ̀rùn igi òun ni ìrọ̀rùn ẹyẹ o ìdùnnú ọ̀gá òun ni ìdùnnú gbogbo wa o. Of course gbogbo àná la mọ̀ pé ọ̀gá náà ìṣẹ́ gbogbo ẹ̀ tí mo máa wò ó àwọn méjì àlejò ni kékeré mi lọ. Please feed me back. All right, bros. Since mo ti ní aago yín, màá pè yín. Ok, ẹ máa pè wá. Àmọ́ ẹ má jẹ́ kí ó pẹ́ tí ẹ fi pè wá o. No problem. Tó ti yé yín. Àwa bá yín gbìn 2 weeks péré àti bá yín gbìn. All right, no problem. All right, sir. Sẹ́ẹ̀rì 2 weeks péré lọ́dọ̀ wa 2 weeks àti ṣe tán. Ohun tó wù mí kó má ṣe mí léṣe. Èyí tí ó ṣe mí léṣe kò gbọ́dọ̀ wù mí. Ohun tó wù mí ni mo yan ìfẹ́ mi ò máa padà. Ẹ má wọlé. Bá sẹ́ẹ̀rì nǹkan tẹ̀sán yẹn tí bá máa wálé ẹ bèrè lọ́wọ́ àǹtí mi. Ẹ wọ mo ti bọ̀ yín. Mo ti bọ̀. Ẹ kò sí wàhálà. Mami máa gbé ìpàdà kọ́sọ́mà ti dé. Ẹ kú jọ́ mẹ́ta sà. Ẹ̀yin ẹ lè wá ń jọ yẹn wá sọ pé ẹ ká bá yín gbé fúláwà ẹ̀yin lọ ẹ̀yin bọ̀. Àdè wá rí yín ṣé ẹ ti wá kó wá báyìí. Ṣé àǹtí tí mo yàn jọ yìí? Ìyàwó tí mo yàn jọ yìí? Ṣé ẹ̀yin lọ́kọ? Ẹ lè jọkọ wọn ṣé wọ́n sọ pé èmi tó sà wọn ni àbí àbẹ báwọn ní ṣọ́ọ̀bù mi fúnra wọn kọ́ ni wọ́n wá bá mi. O fẹ́ kọ́ mi jà. Ẹ sẹ́yìn fẹ́ jà ni. I told you to say sorry. Sorry for what? Sorry for what? Sorry for what? O bọ́lá omi ṣẹṣẹ kọ. Ẹyin ìṣòro náà yìí náà lọ pa. Ẹ lọ́rọ̀ mi mọ ìwà tí wọ́n mú máa gbé ọ̀nà. Ọláìdé èmi Ọláìdé wọ́n ní àbámọ̀ ló máa ń kẹ́yìn ọ̀rọ̀ ṣé n bá tiẹ̀ wá mọ̀ wípé ọgbọ́n máa ń pọ́n ọlọ́gbọ́n lọ́wọ́ bí abẹni ṣebí n bá má ti ṣe àwa ṣe tó wá dáa pọn èyí ọkọ tó fẹ́ mi sílé níbi owó jíjẹ torí ìfẹ́ tó ní sí mi ó dàpọ̀ àyàn ọ̀sán gangan ó dẹni tó lọ sẹ́wọ̀n èyí ta tún ní ká máa fi pàrònú rẹ̀ kó máa múnú wa dùn wọ́n tún dẹ̀mí elégbodò gbogbo ẹ̀ wá di túwò báyìí ẹni lẹ́kùn méjì ó wá pòfo ó pàdánù méjèèjì mo ti torí tí mo fẹ́ jẹ mo balẹ̀ jẹ́ mo bọ̀nà jẹ́ tó wá tán báyà bí kò tán mo ti tán tán. Ìyàwó mi sọ ìjọba ni gbogbo rédèrèdè yìí bẹ̀rẹ̀ ṣé òun oúnjẹ sè mọ́ ni tí bébì mi fi wọ́n ń kọ̀ǹpléènì pé sí ò tó ṣe iyọ̀ ti pọ̀jù nù ẹ̀. iyọ̀ sí ẹ̀ kí ló ṣe ń ṣe láwọn yẹn sí. Are you normal? What are you saying? ṣé wò ó taste ẹ̀ ní orí pé iyọ̀ ti pọ̀jù ń bẹ̀. Babes keep that ìdáhùn pé wọ́n ló lè dájọ́ yìí lọ́wọ́ ọ̀sẹ̀ kí ló fẹ́ ká ṣe fún. maybe you should sack her. ẹ má jẹ́ kó sáàkì mi ìṣàánú ajé ọmọ tí mò ń bọ̀ pọ̀ ẹ jọ̀ọ́. ṣùgbọ́n nǹkan tí bébì mi sọ you know what until tí ma fi sọ pé kò kẹ́rẹ̀ jáde kúrò lé leave my side. ẹ má bínú madam ẹ jọ̀ọ́ ẹ má bínú madam. Get out of this place. Babes jọ̀ọ́ má bínú ṣòrí bó ṣe wáyé asọ́nilẹ́nu ni wọ́n as a matter of fact tí bá ní pé kí n lè sìn gẹ́gẹ́ bá a ṣe jọ agree ó possible kó gba àwọn family ẹ̀kan bẹ̀rẹ̀ sí ni máa pè mí lọ́tún lọ́sì
Got them out war, they are bantu. Modi. Oh, the breadwinner family won't. Yeah, whatever she gets from her work, I think Otima supported Pelu. Lo silly. To take care of so it's about lensing, man. Family Agbara, you know. So as a matter of fact, I would just plead with you and be good job. Whenever you're around, we're not work kitchen, you know, cool guy there. A photo of me last weekend, man. Awesome. I really enjoyed it. So yeah, I'd like you to cook more and guide her so that two of us sit around. One of my master because me I was more my jonta, you know. And I've got a good news for you. But then when my friend good news, see, so more Vincent, my promise. It's more place order. What's it clear? Are you serious? Oh, thank you, darling. You come well. First thing tomorrow morning, we're going to pick it up. So, she yes. Okay. Because I'm okay with that one. Okay, good. To my we can actually go to the eatery and get something to eat about that. No problem. Let's go. Alright. Monty! Ire. Ọlọ́run. Ọbẹ̀ ìdùn. O mọ̀ pé ọbẹ̀ tó bá dùn báyìí. Bọ́sẹ̀ ló máa ń sè. Báwo ló ṣe mọ̀ pé bọ́sẹ̀ ló sè? Ọwọ́ ẹ̀ ló máa ń dùn báyìí. Sórí tẹ bá ti fẹ́ra yín sílé báyìí. Gbogbo ìgbà ni màmá wá sọ́dọ̀ yín. Dédé. Látẹnu nìwọ ni. Mo láì kó oúnjẹ bí. Èmi ń jẹ́ kí n lè máa jẹun náà ṣe mú mi wá kọ́pẹ́ńtà. Ibi ilẹ̀ wà. Gbé sókè padà. Ọ̀gá Ire ni o, jẹ́jẹ́ ni mo ṣiṣẹ́ ṣọ́ọ̀bù tó pè mí pé kí n wá jẹun o. Ire. Ẹja tí ń bẹnu abọ́ ìtẹ́lò. 400 ní sà. 400 lẹ́yọ kan. Àwọn ẹran yìí ń kọ́. Ẹran yẹn 100 naira ni. Ẹran àtẹ́já jẹ́ 600. Bẹ́ẹ̀ni. Àmàlà mélòó lámàlà? Mẹ́ta péré náà ni 100 naira. Ó jẹ́ 900. Ẹ̀tún ra pure water 50 ó jẹ́ 950. Bẹ́ẹ̀ni. Dákun èló gan lọ́kọ̀ ń pa tí ń pààyàn. Mo ń bèèrè èló gan lọ́kọ̀ ń pa tí ń pààyàn. Èló mò ń fún lóúnjẹ tó ń ná dúró lélẹ̀ kan náà. 200 nígbà. 200 mò ń fún pàtì rẹ̀ títú. Àsowó tí máa sọ nínú kóló àwọn kíkọ́ tó máa parí pé àwọn kó kan mọ́tò àwọn ọba ìwọ ló ń jí gbowó. Ọ̀gá ẹlẹ́dàá yín rí pé mi jí lówó Ọlọ́run. Àánú ẹ̀ ló ń ṣe mí. Sọ́ọ̀ mi ti ń yọ. Òun gba 200 oúnjẹ ojúmọ́ ọ̀nà 950 jókòó ẹ̀ kan. Times 3 ọmọ ètò jẹ́. Ọ̀gá ẹ wò oúnjẹ tẹ rí kì í ṣe kí mo fowó rà ẹ wò Bọ́sẹ̀ girlfriend mi ni òun ló máa ń fún mi. Bọ́sẹ̀ ní girlfriend ló máa ń fẹ́ lóúnjẹ ni. Ilé Bọ́sẹ̀ ẹ̀kọ́ ọrọ̀ ajé sájé ń wá. Wọ́n lẹ́yìn fáwọn lóúnjẹ yìí ni. Ládùúgbò tá a wà yìí láàrin mi àti ẹ ìsọ yín tó bélò tẹ́ fi ń tajà. Ẹyọ kan ni sà. Ìsọ kan lẹ ti ń tajà. Ẹ lẹ́sìn ní ẹ̀kan ọ̀hún. Rárá sà, ọ̀gá mi ló ní. Ọ̀gá yẹn ló gbóúnjẹ lé ọ lórí. Bẹ́ẹ̀ni sà. Wàá fi ń dọkọ̀ láàrin. Ń ṣe mẹkáníìkì níwọ̀ 13-12 tí ò ní sinmi onítúwé kíkì onítúwé gbọ̀ǹkan lé ayé wàá sọ̀rọ̀ ẹ̀dín iṣẹ́ anyway dáhùn láyé padà tó bá dá padà sí inú ọbẹ̀ yẹn ó yà sùn yẹn rúgúdú tí tó wọn àbí yàrá yẹ kó dìde mbẹ yẹn ó yà fi ọwọ́ sínú ọbẹ̀ yẹn ìwọ tìkábọ̀ náà kó sọ báyìí tìkábọ̀ náà àbórí ẹ̀ so láyé má fi mú ti ṣe báyìí jẹ́ kọ́wé kan lọ́bẹ̀ yẹn ó yà fi létí ro fún ó yà làjú ẹ̀ ọ̀gá ẹ̀ létí ro fún abẹ́ ìyàwó ẹni. Kẹ́mi in fact o really forehand me gan. O ní láti máa parọ́ fún mi náà ìgbà tó ṣe pé mi àti ẹ bẹ̀rẹ̀ lánàá tí n bá sọ pé òkè wá rí mi lé o tó bá mọ̀ pé ò ní lè ráyè wá you tell me èmi náà láwọn nǹkan tó pọ̀ láti ṣe o ní kí n jókòó díẹ̀ nílé pé ò ń bọ̀ mo dẹ̀ wá rí ẹ. Bọ̀ èmi ló yẹ kí n máa bínú náà. Bínú bíi ti báwo. Because mo wá sílé ẹ̀ àbúrò ẹ̀ sọ fún mi pé ò sí ilé ipò ti travel wọ́n wọ̀ pé bọ́ọ̀lù ṣe máa travel tó lè sọ fún mi. Ó wá sílé mi ní ìjẹta Sunday tí mo ní mo wà ní tí mo dúró dé all through àbúrò mi wá ní mo ti travel. Bọ̀ kí ló tó pọ̀ nọ́mbà mi. Mo pe aago ẹ̀ títí ó gbé ṣé wọ́n rí miss call? Mo rí miss call inú tẹ̀ tí ń bí mi ń gbà yẹn mo ní pé bóyá fẹ́ pè mí kó lè wá mú ni because mo ti gbàgbé sọmọ kan sọmọ tí mo rí miss call mi ti ẹ̀ wọ́n mú kọ́ so àbúrò mi ló sọ bẹ́ẹ̀ fún ẹ pé mi sí ni mo travel. Máa lọ tẹ máa rí máa padà wá rí ẹran rẹ̀ please.
ṣé kò ṣe pé o fẹ́ lọ bàjẹ́ ṣá. irọ́ kí ni bàjẹ́ mo kàn ní láti jẹ́ kó mọ̀ pé iwájú ló ṣíwájú kí pàkó tó tẹ̀lé bẹ́ẹ̀ tí ò bá dẹ̀ sẹ́yìn ló máa di ọ̀rọ̀ wáyé. ṣáà tẹ̀kẹ̀ yín sọ. Don't worry, I'll be fine. àmàlí tí ẹ rọlẹ̀. broda Ire ṣé ẹ ò bínú sí mi pé mo ránṣẹ́ sí yín. mi ò bínú mọ́ mi mo fẹ́ máa lọ síbi iṣẹ́ náà ní ọmọ tẹ́ ẹ rán dé mo ṣe ní pé kí n wá rí yín kó tó ní pé mo máa lọ mọ́. a mú mi rí ìran kan nípa yín ni broda Ire ìran náà sì pọ̀ púpọ̀ tó ní agbára Jésù nítorí nínú ìran yẹn a mú mi rìnrìn àjò a mú mi rí ọjọ́ iwájú yín bí ó ṣe ní ẹwà tó dára tó a mú mi rí ọjọ́ iwájú yín pé ọjọ́ iwájú yín dára gan àmọ́ broda Ire níbi iṣẹ́ tí ẹ̀ ń ṣe yìí mo fẹ́ kẹ́ ẹ ní sùúrù torí pé mo rí pé ẹ̀gbin pọ̀ níbẹ̀ Yorùbá lọ wọ́n bọ̀ wọ́n ní nínú ẹ̀gbin báyìí òun lọ láńgbé ẹni bá máa fara yọ́lá tọ̀hún máa fara yẹ́gbin o ẹ má kọ ẹ̀gbin o ẹ má kọ ẹ̀gbin broda Ire gbogbo ẹ̀gbin tẹ́ ẹ bá rí ẹ ṣáà máa ṣe kíni ẹ máa fara dà á nítorí pé ọ̀nà tẹ́ ẹ̀ ń lọ ó ṣe kíni ọ̀nà yẹn jìn a ó sì mú yín débi ògo yín láyọ̀ ọ̀nà kọ́nà òun ni ire yẹn lè gbà wá o ẹ má fojú wò pé bóyá bákan o tó bá dé lórúkọ Jésù á jàjẹ́ mọ́nú fún yín àmọ́ ẹ̀mí sọ fún mi lọ́wọ́lọ́wọ́ Olúwa máa wí ẹ̀mí sọ fún mi lọ́wọ́lọ́wọ́ wípé a fẹ́ yọ̀ǹda orin kan fún yín tí ẹ máa lè máa kọ ní gbogbo ìgbà bóyá ẹ̀ ń ronú ni tàbí ohun kan tí ẹ̀ ń yọ yín lẹ́nu pé báwo mo ṣe fẹ́ ṣègbésí ayé mi mo fẹ́ kẹ́ ẹ máa kọ orin ẹ béèrè pé báwo lẹ̀mí mímọ́ ṣe kọ́ ó ní ire mi dé ire ayọ̀ ire mi káàbọ̀ ire mi wọlé dé ṣé ẹ lè kọ́ tẹ̀lé mi ó yẹ ẹ kọ́ pẹ̀lú mi. Ire ayọ̀ ire mi káàbọ̀ ire mi wọlé gbogbo ìgbà tí ẹ bá ti ń ro àwọn nǹkan ẹ̀yẹn máa kọrin ó di dandan kí orúkọ yín ròyìn ṣe ti gbọ́ ẹ jọ̀wọ́ ẹ jẹ́ kí ẹ̀mí Ọlọ́run kó ṣe kíni kó máa gbénu yín nígbà gbogbo Ọlọ́run á sì wà pẹ̀lú yín ẹ jẹ́ kí a gbàdúrà orúkọ Jésù àmín. nǹkan tí mo béèrè lánàá nǹkan. ṣé ìpọ́n rè ọ́ ọ̀dẹ̀ yọnu káàtì pé ọpọlọ ẹ sún ẹ̀yìn bíi ti gbé ṣé bẹ́ẹ̀ kọ́ máa fi làákà ìbá mi sọ̀rọ̀ lóòótọ́ mo sọ pé mo fẹ́ fún ẹ lówó ṣé mo ṣiṣẹ́ lóru ni ọ̀dà owó tó béèrè lálẹ́ àná o kì í yọ láàárọ̀ tí mo bá ti fi ṣẹ́dé màá fún ẹ tó báyìí kí n fún ẹ tó ti yọ àtú ẹ̀jì kan lẹ̀ ní ibi iṣẹ́ abá ti dè tán máa gbowó lọ́wọ́ ẹ tó ní mọ́tò màá mú wálé. mo ti mọ̀ pé ò ní fún mi tẹ́lẹ̀ jọ ọjọ́ wo ló ti fowó jẹ́ lẹ́nu lẹ́nu. kí ló dé tó ń béèrè pẹ́sàn kù ní báyìí níṣẹ́ tá a parí àwẹ̀ mo ti fọ́ lówó jẹ lẹ́ẹ̀mejì. ṣe dá pẹ̀rẹ́ rẹ̀ o tẹ̀ sí fún ilé ṣe kìíní kan jọ iṣẹ́ tó ń ṣe tí ò bá ti pè é ó rẹ̀ gbá síbò mí lọ́kọ̀ lọ ṣiṣẹ́ mi torí tẹ́gbẹ̀ bá ń gba bíi tí ò bá pè é gbá bíi ṣò ti gba dáàdì Kádíjà nìyẹn ó ní iye ilé tó ti kọ̀nà ó jókòó sójú kan mo fún yín lówó nígbà túnú àwẹ̀ lẹ́nu ló dẹ̀ dùn mẹ́ lẹ́nu ní gbogbo èèyàn bá tó bá dẹ̀ ń pọkọ ìyàwó wa bọ́ síta wàá yọjú síta àbí wàá sọ pé ìwọ náà lélẹ́yìí o ọkọ ìyàwó ni ẹ o òṣì burúkú òṣìṣẹ́ ta mára yọ ó rí bó ṣe rí. ọ̀rọ̀ mà nílé o ní tí ìyàwó mi mọ̀ sọ fún lóòótọ́ káàtì ẹ̀mí òfòlẹ̀ àká ẹ̀gbẹ́ ọsọ pẹ̀lú ìbínú òótọ́ ọ̀rọ̀ máa mẹ́mẹ́ lóòótọ́ bàbá Kádíjà ọ̀rẹ́ mi lóòótọ́ ọba ń lẹ́nu sẹ́yìn ni tẹ́ bá ní ká mọ́ àgọ́lágo sáré táàgọ́ ẹ bá léètì nǹkan tó ní bí ìràgò lóyún tó wà wájú ẹ pé kí làgò sọ ó ní pé ṣiṣẹ́ tá a bá ń ṣe tí ò bá ti gbé ní káwábò mi ń gbà pàápàá ibi tájẹ́ kọjú sí ẹ̀yìn lọ́kọ sí mi ìyẹn náà nílà káyọ̀ wọn àbá o ìjọ mo ti fẹ́ kọ̀sọ́ ọlọ́pọlọ báyìí rí ọkàn sọ pẹ̀lú ìbínú ni a jẹ́ pé tó bá kọjú sí ẹ̀kọ́ ọ̀tá nù tó kọ̀ yìí sí ẹ̀kọ́ tó ta mo ti wá yé mi náà bàbá Kádíjà tá a jọ bẹ̀rẹ̀ iṣẹ́ ọ̀gá ẹ̀ mo jẹ́ gan mo ti kọ́lé méjì ó sì ó pe lérè wọn á sílé fún un aago mi fẹ́ léètì nù kí n bìrù aago ẹni tá aago ẹ̀kọ́ rẹ̀ tì kó sọ táìmù tó dáa fún mi bàbá ṣe jẹ́ tó bá rí bákan náà.
I don't need much time back. Now òun tọwọ́ bọ gbogbo ẹ̀ ń sìn ṣé o mọ nǹkan tó fẹ́ tọwọ́ bọ̀ ń bẹ̀ ṣé o mọ nǹkan tó fẹ́ ṣe ń bẹ̀. ṣé bóun náà ni mò ń mọ́mọ́ yìí pé mi ò mọ nǹkan tí mo fẹ́ tọwọ́ bọ̀. mechanic náà ó máa wá bá wa bí náà ní àná tán mi ò tiẹ̀ mọ anything tí mo lè ṣe ní ẹ̀kọ́ ṣèwádìí. Bẹ́ẹ̀yú. Bọ́bọ́ bóòni. Bẹ́ẹ̀yú. Kí ló ṣẹlẹ̀? Kí ló wá ṣe ládùúgbò yìí? Wàá rí ọ̀rẹ́ wa kan ní down the street ní báyìí ní Saipet tó yí ó ṣẹ̀ṣẹ̀ ń ṣe lọ́wọ́ àtẹ̀wá bá ń bẹ̀ fóònù ẹ̀wọ̀n dẹ̀ lọ à ń padà bọ̀ ní mọ́tò bẹ̀rẹ̀ sí ń jẹ́k ló ń jẹ́k mo tiẹ̀ mi ò mọ nǹkan tí mo fẹ́ ṣe so mo fẹ́ pe mechanic ni n pé bí akọ́ bá mi check ẹ̀. No, I can fix it for you. That's what I'm doing. Mechanic ni. Yes now. Iye mechanic. Ìgbà tá a ti ṣe tán ta ọdẹ wáṣẹ́ tá a níṣẹ́ mú wọn pé kí n lọ kọ́ mechanic yẹn màá tún máa pa ọ́dà díẹ̀. Anyways, ẹ̀ tún gé fọ́ọ̀nù náà ṣé wàá bá mi check ẹ̀ kan wò. Ṣé epo wà mẹ́? No, full tank ẹ̀ mọ̀ wá. Ṣé lè jẹ́ injector níbẹ̀ yẹn o? Náà ló máa jẹ́ kó supply. It's okay. Jẹ́ sáré padà lọ sí church kí lọ mú àwọn tools wá kí sáré wá bẹ̀rẹ̀ wò tó ti yẹ. Okay. Níbo lọ́dọ̀ ẹ̀? No, ibi ìsàlẹ̀ street lọ́dọ̀ ẹ̀. Wow, man. Okay, it's okay. Máa dúró díẹ̀ mi báyìí. Owó ti pẹ́ o. Àtúbà ti padà ní káwá sọ̀rọ̀. Mú bọ̀. Tẹ bá mọ̀ pẹ̀lú ṣe jẹ́ ká ṣe kí ẹ jọ. Ṣe ṣáà ní ẹ bá pè mí ẹni mẹkáníìkì o. Báyọ̀. Man, good to see you, man. Ọmọ ṣọ́rẹ́ ni tó ń lọ yìí na my secondary school mate o. Òun ló wá di mechanic. Àmọ́ ga ọ ọmọ ìgboro rẹ́rìn o téèyàn bá jára ẹ ọmọ street máa rán ẹ dànù. Well, kọ́ ló ń ṣàánú but Báyọ̀ ó dẹ̀ sọ pé bí èmi dẹ̀ ṣe ń wẹ ni ṣé ó dẹ̀ máa lè ṣe mọ́tò ìṣá. Ṣé wọ́n mọ nǹkan tó ṣe tẹ́lẹ̀ mọ̀ bí i injector ló lè ṣe ó ṣàgbọ́n nǹkan tó sọ he definitely has an idea but tí ó bá lè ṣe ẹ máa pe mechanic mi eventually ni let's just give him a benefit of doubt. ẹ má bínú but kí ni mò ń wò lẹ̀ wọn ò gbẹ́jà wá ni. Bama ẹ gbẹ́jà wá bí kẹ́kọ̀ọ́ gbìn wá. Ẹ má stress ara àwọn okay you are still fine. You are fine. Yes. Ẹ má tijú o. Láìláì ti dúkẹ́. Anything tẹ bá fẹ́ ẹ lè but ẹ̀yin gan ẹ ṣe fàájì. Gbogbo ìgò ló ṣì wà lódindi. Chief àwọn. Ẹ wò tẹ́ ẹ bá ṣọ́ra tẹ́ ẹ bá ti mú kinní máa fi rọ́yìn o. Funny ṣá. Chief ẹ funny. Èmi a máa ń ṣáájú gan bí bá a ṣe ń ṣe fàájì wa nìyẹn. Ẹ wò ẹ̀yin ọ̀rẹ́ mi bishop ṣe wà nínú chief ṣé ẹ ti promise. Tó fẹ́ máa dójú tì mí máa bẹ̀ jà tó ṣe mọ́ mi ni kí ni nǹkan tó fẹ́ tí mi ò ṣe fún ẹ ẹ wò ẹni tètè yẹn bá fẹ́ jà ẹ bí. Kò dẹ̀ ń gbèrò kọ́ ìyẹn wá bá mi ṣó ó yà wèrè ni lọ gbé kọ yẹn o sọ fún pé mo wà ní important meeting ṣó wò ó àwọn èèyàn pàtàkì tó wà lórí ìjókòó sí ọmọ táìmù tó yẹ kó bá olóògbé ilẹ̀ kó sọ fún pé mo wà ní important meeting yes and next time má máa gbé orúkọ yẹn wá bá mi mọ́ pé mo ń ṣe nǹkan pàtàkì lọ́wọ́ gbé kọ́ lóṣù. Yes. Àbẹ́yẹn wà important. We are more than important. Kò sẹ́ni tó máa rí wa tó máa sọ pé òun rẹ̀ yàn náà. Àbí náà. Ọ̀pọ̀ important àbẹ́yẹn rẹ̀ yàn. Wọ́n fẹ́ kó kùtà sí láìfù yẹn. Ẹ wò ẹ dìde nù. Ẹ má bínú pé màá fi yín sílẹ̀ sí. Anything tẹ́ bá fẹ́ ẹ béèrè fún. Ṣé ti gbọ́? In another 5 minutes, máa padà máa bá yín. Ṣé ti gbọ́? Ẹ ṣe sá. Ẹ kọ́ àlejò wa. Ọ̀rọ̀ ńlá ló ń sọ̀hún. Olóhùn ṣiṣẹ́ bí erin, òun jẹ̀jẹ̀ ìlérí. Bàbá, ebi fúnra mi tẹ́ ń wò yìí, mo mọ̀ ìyà tó ń jẹ mí. Nínú ìlú yìí, ní mechanic village wa mi ò kú méjì. Tẹ́ bá ń gbọ́ olúkúgbú ọmọ ọ̀rá yìí ọ̀tẹ̀, èmi mò ń jẹ́ bẹ́ẹ̀. Èmi máa ń dẹ́yìn mọ́tò gbé.
èyí tipa ni o nìkan mi ò tí ì ṣe rí sẹ́mi mi lẹ́yìn àyàsì èyí fanagọ́ mi dágbé ni àti jí àmọ́ yọ fúnra mi bọ́ọ̀lì lẹ́ ń wo sẹ́ńjì náà mi mọ́ mo wá tẹ́ ládùúgbò de pé aya mi gan lálì mi kí n tó jẹun ni a ní tọ́wé dùn gbọdọ̀ mọ́tò sẹ́ni jẹ́ sùn ni àmẹ́ wo àwọn àsìpá wo ni pé wọ́n máa gbọ́ lago sáré tágo bá ní bátìrì mọ́ ọ̀ tọ̀rọ̀ ó bèrè tó lago lọ pé dákun kí lago sọ ń bẹ̀ yẹ bàbá mo fẹ́ dọ́gbọ́n sí i. má sọ̀rọ̀ jù mo ti mọ ibi tó ń lọ mo sì ti mọ ibi tó ń bọ̀ ṣùgbọ́n roṣó tó ń sọ yìí oṣó kì í ṣe ohun tá a mú ṣeré ṣùgbọ́n oṣó kan wá wà tí ń bẹ lọ́wọ́ mi o àwọn tí mo ti ṣe fún nínú ìlú yìí tí n bá ní kí n máa kà wọ́n ní méjì mẹ́ta yóò ti tógun nínú ìlú yìí tó sì ti gé èèyàn ṣùgbọ́n mi ò ní ṣègbéraga kí n sì máa kọ́rúkọ wọn fún un ṣó wá roṣó yìí ó ní kìlọ̀ o tó o bá ti lò tán lé rẹ tá a ti parí ẹ̀ ọ̀ gbé sára tó o bá ti wá gbé sára ọ̀ wá lọ sí ibi tó lọ tí ń ṣiṣẹ́ ọ̀ jókòó síbẹ̀ tó o bá ti wá débẹ̀ tán ọ̀rọ̀ tí ńlá òun ló máa wá fi lò ọmọ tá sí sọ̀n pé o ti lo oògùn lé ọkàn mọ́ ọmọ tí ń lé ni tó o bá ti wá mú àlejò kan wà dé má jáde ní ṣọ́ọ̀bù rẹ tó o bá ti rálejò ń o má jáde ní ṣọ́ọ̀bù rẹ o. rẹ́kùn ṣé oṣooṣù tó fẹ́ máa lò yẹ yín gbé lọ bí ṣọ́ọ̀bù ni tí bàtẹ́ ní màá tọ́ọ̀pù ẹ̀ ni o. lórí ibú iṣẹ́ ti yọ́pọlọ rẹ̀ dà kì í ṣe pé ọ gbé kú òun lé ọ gbé lọ sódò tàbí kó gbé lọ sórí ìta mẹ́ta òpònú ilé rẹ ló ti lò ó. bàtẹ́ ní màá tọ́ọ̀pù ẹ̀ ni mo fi òfin. ìṣẹ́ ló wá sọ ẹ́ di tó jẹ́ kọ́pọlọ rẹ̀ sọ sẹ́yìn. ìyá ti jẹ mí gan ọjọ́ kan mọ̀ wẹ̀ mi ọ̀ràn tí para tó fi bọ́ta. òórùn yàgò òórùn lára ẹ̀. ẹlẹ́kùn tí wọ́n ti wá dé sọ̀ kí n máa mu ọtí. tó o bá ti lo sóhun tán màá lò nílé. tó o ti lò tán bá dé ṣọ́ọ̀bù. ọ wàá gbọ́ tí ọ gbé lọ sí ṣọ́ọ̀bù. ọmọ múlẹ̀ òun lẹ̀rọ rẹ̀ ọmọ múlẹ̀ ibi tó ti mú títí má jáde o gbọ́dọ̀ kó n ṣọ́ọ̀bù rẹ o àfi tí àlejò rẹ bá dé tó wá wò sùsùn bóyá ó pè é síṣẹ́ ni o bóyá ó níbi tí ó mú òun lọ tẹ̀lé ló bá tán ló bá dolówó. tó bá dolówó. ẹ ṣe èlò wa ní ọ̀nà mi. ibi tọrọ dé rèé o àwọn ọdẹ lọ sí ti wá bá mu lẹ bí ẹgbẹ́ sùn báyìí. lórí ẹkú hello báwo ni tí wọ́n ṣe wá ṣe bẹ́ẹ̀ ó ṣe máa sọ pé kí n má bínú mo bínú fáàmù ń bínú gidigidi gan ṣe ó dẹ̀ sọ pé kí n má bínú ìgbà tó mọ̀ pé ò ní wá kí ló dé tó jẹ́ kí n jókòó sílé kí ni ò bá ṣẹlẹ̀ I have a lot of places to go anyway mo ṣe ìyọnu sí ẹni in fact inú ń bí mi gan seriously pẹ̀lú ẹ̀ bí n kò pè é sìn ti yọnu sí ẹ and ìgbà wo ló fi pé o máa wá bá. ẹ ra bọ̀dá o. ẹjọ́ báyọ̀ ni mò ń béèrè kí ló tẹ̀ ń wò bẹ̀yẹn mi nìkan mo wà. èmi ò wá ń ṣọjọ́ Thursday ọjọ́ Thursday lọ̀gá máa ń ṣe sàárà. kí ló tẹ̀ máa ń ṣe báyìí ṣé mo jọ ará oko ni àbí mo jẹ́ ẹni tó wá ń tọrọ owó. ẹ wo báyọ̀ ọ̀rẹ́ mi ni òun lójú ìwé ìgbà fún pé ìgbà lòun ń gbé ó dẹ̀ ní kí wọ́n á lóun lè ní ẹjọ́ ẹ kí n rí i. ohun tó dùn mí jù ni pé kí ṣe máa ṣẹ́yìn báyìí kó tó máa ṣe gbéraga torí bí mo ti ń wò yín ẹ̀kan ńlá báyọ̀ ọ̀rẹ́ yín irú yín orí ibúrú ẹ̀ kò ní bọ́gà. ẹ wá bọ̀dá kí ló dẹ̀ ń ṣe báyìí náà ẹ̀gbọ́n ẹ̀dẹ̀ ṣàánú mi ṣe bí yàn lẹ́yìn náà ẹ wo ojú òní tí yín o ẹjọ́ tó yọ lọ́wọ́ ẹ ṣàbúgbó tẹ́ bá ń tẹ̀lé fi ràn mí lọ́wọ́ tí mo lè fi rí báyọ̀ tó ti ọ̀rẹ́ mi ní máa tẹ́jọ́ lọ skul ni ó ní kí n wá. ojú wa ní lójú ṣàánú ṣùgbọ́n mo mọ̀ pé bẹ́ẹ̀ ti ń lọ yìí tẹ́ bá fẹ́ jáde padà ẹ̀rín ní ò bọ́ lẹ́nu yín ẹ̀yin gan ó yẹ kẹ́ ẹ di sọ kúdúrú sí. ẹ wò tó bá yẹ tó níyẹn máa ṣe lẹ́bù fún yín ìyẹn kéré ẹ̀yẹn kò jẹ́ kí n rẹ́ni tí mo wá wá. mo ń bọ̀ jẹ́ náà.
bọ̀dá ẹ wá sẹ́ òun náà ẹ tí mo bẹ̀rẹ̀ báyìí òun náà ní ẹ tí mo bẹ̀rẹ̀ báyìí ẹ gbé àwọn èèyàn bí ti ń ṣọ̀wọ́n. lórí mi aláwìn ọmọ ìlú ìfọláwìn ṣé o. Ire. Báyọ̀ bó ni ṣé kò wá stressful jù láti lókè tí rẹ̀? Ó le díẹ̀ o. Láti ibi tí màá tẹ́tí pàdé lọ́jọ́ yẹn ẹsẹ̀ ni mo fi rìn wá sí ibà orí pẹ́sẹ̀ mi bu ni. Oh my, ó bá ti jẹ́ kí n mọ̀nà máa ṣe transfer sí ẹ tó máa fi wá síbí. Okay, you know what? So sorry about the stress. Basically, èmi fẹ́ jáde nsìn. You understand? Èmi àti Kúnlé àjọ fẹ́ débi kan. Kò rántí ẹ̀ náà. Yeah, mo rántí ní tapàdé ní. Yeah, níbi mọ́tò ìjọ ẹ̀. Yeah. So àjọ fẹ́ débi kan sìn. Bí a ti bá padà dé máa wá attend sí ẹ. So house help mi wà nílé. Cook mi ó máa dáná fún ẹ. You know, you just wait for me then. Right. When I'm àbí kò má pẹ́ torí mo gbọ́dọ̀ èdè padà síbi iṣẹ́. No, mi ò lè pẹ́. It's just it's farasín late gossip but mi ò ní pẹ́, trust me. Báyọ̀ má bínú ṣé bí mo ṣe wọlé mo kàn wọ everywhere mo rí pé ilé yìí tóbi gan ṣé wọn náà lọ ní gbogbo bíbá yìí. Èrè èmi kọ́ ni mo ní bíbá yìí but ọ̀dọ̀ mi gangan ó tóbi ju bíbá yìí lọ. Mo kàn gba bíbá yìí láti máa forí mi pamọ́ ni mo pé táwọn èèyàn bá ti rí pé ọmọ kékeré ara èèyàn ń gbénú lé jọ̀ràn àwọn máa fojú síyàn lára kéèyàn má dẹ̀ cast ara coded life ni mo ń live. Wọ́n kàn gba bíbá yìí láti 1.7 kan ní 1.7 mo gbà báyìí. Ẹ fi 1.7 million gba ilé 1.7 million pọ̀. Mr. Ire àbí kí lórúkọ yẹn ṣé torí 1.7 million naira lè ṣe wá pariwo tó tó báyìí. Ẹ wo tí n bá fi lè rí 1.7 million ayé mi ti dà. Ẹ fi kàrá mọ́lẹ̀. Ire ayé ẹ̀ máa dà mọ́. Àmín. Mọ̀dí ọ̀rẹ́ mi kan ń bọ̀ lólé sí o bá ní àtẹ̀sí. Ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi o ẹ jẹ́ kó sílẹ̀ kó tóbi náà. Wọ́n máa ṣe lẹ́kọ̀ọ́. Jọ̀ọ́ ẹ̀yin náà fẹ́ wọlé o. Kò jẹ́ àríkún àṣebí ẹ̀rọ ojú ayé. Bí kan sùn látàwọn ṣí. Mo mọ̀ sọ pé ẹ̀sẹ̀ fún mi. Ṣé wọ́n dá kíkọ bọ́tà bẹ́ẹ̀ kí wọ́n ẹ̀kẹ́ mi? Bí wọ́n ṣe ń jí mi. All right. Take care of yourself. Ẹ tún gbọ́. Take thanks fún mi pé àṣejù ló ta ṣe ń lò. All right. Take care. Àwọn fẹ́lẹ́ bòdù kò jẹ́ àríkún àṣebí ẹ̀rọ ojú ayé. Orí ọmí. Àṣejọ agree ọmọ tá a máa lò this time around ọmọ yẹn ti wálé ọmọ yẹn kò fine gan mo dẹ̀ ti náwó fún mo ti ṣe nọ́mà lọ́wọ́ yìí mọ̀ pé táwọn orúmọlẹ̀ kan bá rí gan iná máa dùn pé ọbẹ̀ gidi lélẹ̀ ṣé ti ṣe yín bàbá. Báyọ̀ ó rí pé bó ti ń sọ̀rọ̀ ni mò ń wò nítorí bí a bá gòkè ń gbà mí a lè má bàbá sọ a lè pé yọ ìyá ní ìrókò padà yá níbù gbogbo tá a sọ fún ọ tẹ́lẹ̀ ó ti yí padà o nítorí nígbà tí mo wọlé tí mo lọ rè é bèè lọ́wọ́ àwọn onílẹ̀ wípé ìtùtù èyí tá a fẹ́ ṣe bó ni ó ti jẹ́ àwọn onílẹ̀ yóò yé mi wípé gbogbo àwọn ọmọ tí ń bẹ lọ́dọ̀ rẹ pátápátá lẹ̀jẹ̀ yín ti rò pọ̀ tí ó sì ṣe lò àbí ó wá ṣeé ṣe kí n múrú ẹ̀jẹ̀ ìwọ ìkín ti sórí àwọn onílẹ̀ pé n tó fẹ́ ṣe. Irọ́ bàbá àṣebí nǹkan tí àwọn onílẹ̀ tó sọ tẹ́lẹ̀ kọ́ yẹn ibi kọ́tẹ́ sọ fún mi náà ni mo pèsè ẹ̀ yìí. lọ́wọ́ yìí àlobìnrin ọkùnrin lálò. ọlọ́kùnrin yẹn máa fẹ́ lè díẹ̀ o bí a kì í kúkú lo èyí tó lè yá bí a kì í lo gateman mi. tí ń bọ̀ sílẹ̀kùn lọ́wọ́ yìí àwọn báńgbégbágbọ́n tó ti súnmọ́ tí ẹ ti jọjọ rò pọ̀ kò ṣeé lò ó àwọn tí ò tí ì pẹ́ tí wọ́n ń tọrọ owó lọ́wọ́ rẹ ti ń bá ọ òun ló lè lo owó rẹ wá ya mùrá àpò sásà mùrá ègbẹ wo bí owó rẹ pọ̀ ju ti tẹ́lẹ̀ lọ ní tí àwọn onílẹ̀ láwọn fẹ́ lọ́wọ́ inú. tó bá yẹ pé bá jẹ́ bẹ́ẹ̀ ok màá wà kàn ṣe. mo jẹ́rìí rẹ̀ àṣẹ tí o sí fọ́mọ Elédùmarè gbogbo ìgbà tó bá ń lọ gangan ọ̀nà lálákè sọ. bí ìgbà mélòó ni mo wà ní sí. mo sọ fún ọ gbogbo tó o ní lásìkò yóò ju ijọ́ mẹ́fà lọ mọ́. bàbá ijọ́ mẹ́fà bá wo ijọ́ mẹ́fà ni. ó ti yá jù. ijọ́ méje là á kéde òkú
tó bá dijọ́ keje tó kù bá kú dandan ní kọ́rántì rẹ̀ a gbọ́dọ̀ jó dijọ́ méje. ìbá ti tètè sọ fún mi náà ilé ètò tó jẹ́ pé àwọn pátúmọ̀ bèrè ẹni tí ẹ àtọ́ba tẹ́lẹ̀ náà ni ọ́ kó tó jọba mo mọ̀ pé kò ní le onílé òsì ní jó le lọ́rọ̀ ìwọ náà sí ọwọ́ náà sí. Elédùmarè ọjà bá yín wọ̀ nǹkan. ẹ jọ̀ọ́ máa ṣàánú mi ní ṣe bẹ́ẹ̀ mọ́. ó bá sun ẹ̀jẹ̀ mi ò ní gbọ́ mi ò dẹ̀ nígbà jọ torí tọ́ lọ́wọ́n ọba láti jọ yìí tí mo ti ń fojú fo gbogbo àṣìṣe tó ti ń ṣe fún mi wàá máa kówó mi máa kọjá fún láàrin gbogbo àwọn tó bá mi ṣiṣẹ́ títí ẹnìkan ló le jù ibo ló ń kówó mi ṣiṣẹ́ mi mo kó bẹ́ẹ̀ ni dìde kò máa lọ ó ti tó bẹ́ẹ̀ ẹni tó bá bẹ́ẹ̀ máa ṣépè fún. ìyá yóò wá ń dé ẹjọ́ fún kí ló. tábà díjú kẹ́ni burúkú kọjá ẹni rí àkọjá wọn ẹ mọ̀ pé kò léèyàn kankan ẹjọ́ lórí Ọlọ́run. nǹkan tẹ́ bá ti lè gbà ẹ má fi lọ mí o ẹ má fi lọ mí o òkè láti gbà tẹ́yìn tí bá mi ń ṣiṣẹ́ níbí báyìí ọjọ́ wo ni mo kó ọjà sílẹ̀ tí mo sọ pé iye báyìí ni ò tó wò mí dín. kò sí. so ẹjọ́ torí tọ́lọ́run ẹjọ́ ẹ má bẹ̀ mí ẹ jẹ́ no ẹ má ọmọlẹ́kẹ́ má bẹ̀ mí má fún yín lẹ́pẹ̀ o má lè dè pé fún yín o torí Ọlọ́run jọ owó mi mo fẹ́ rí tó bá dẹ̀ fún mi lówó mi wọ́n fọlọ́pàá gbé e ó kúkú mọ nǹkan tí mo jẹ́ mu nǹkan tí mo lè ṣe ṣe máa tẹ̀lé ṣe máa tẹ̀lé ṣe fẹ́ tẹ̀lé. ọ̀gá ẹ̀ ti bá mi ṣe. máa lọ ẹ máa bẹ ta ni ẹ máa bẹ ta ni. Kí ni problem ẹ̀ náà? Kí ló yìí wá nù lé mi náà? I've told you several times that I do not want to see you in my house again. Baby, what have I done wrong? What have you done wrong? What have I done? Kí ló dé, kí ló ṣe? So normal, ṣé mi àtàlàjọ rent bí báyìí ni? Tó sọ pé what have you done wrong? Mo ní kó kó má wà mí wálé mọ́, wàá ṣọ́nà ẹ̀ sí mi ni. But Báyọ̀, o ò tí ì sọ nǹkan tí Ayọ̀ ṣe fún mi gangan. No, kò nídìí láti ṣe kankan kó tó di pé a ní wo jọ́ torí Ọlọ́run Kúnlé má jẹ́ kí n wojú ẹ̀. So you mean all this? Àṣẹ lè normal, ṣoṣo normal. Wọ́n á pẹ́ ọlọ́pàá fún ẹ o. Mo máa pe ọlọ́pàá fún ẹ pé o fẹ́ rob mi. Yes, kí ló ṣẹlẹ̀ náà? Baby, take it easy now. Take it easy. Má worry, kí n tó di pé máa pọ̀ ọlọ́pàá. Ládó tí iṣẹ́ bá fẹ́ bọ́ lọ́wọ́ pásítà yẹn náà. Má bọ̀. Ládó mo fẹ́ gbéṣẹ́ kan fún ẹ. Mo lè máa fún ẹ extra money. Tí máa fún ẹ extra money, máa tún fún ẹ extra mojo. Ṣó ti yẹ? Lady yìí mi ò fẹ́ rí inú ilé yìí mọ́. As a matter of fact, o mú kọ̀kọ̀ wá sínú ilé yìí nígbà tó ń bọ̀ o. So right about now kò lè mú pin jáde. So Ládó, extra money and extra mojo for you. Take out of this place. Baby, don't tell me you mean this. Madam sir. Ó dà kórè ẹ̀ dàrú. O máa lose iṣẹ́ kúnlẹ̀ tó ń bá bọ̀ yìí. Lado, ṣe fẹ́ sọ fún ọmọ mi ni. What's your problem? Madam. Okay, no problem. I will leave. I will. Don't Jáde worry. lọ, má lọ. Okay, no problem. Ok, Ayọ̀ má worry. Jẹ́ kó jáde kúrò ní compound yìí. Jẹ́ kó jáde kúrò ní compound yìí. Ok, Ayọ̀ á máa. Wọ́n má fọwọ́ ṣe tì mí kó ṣì lọ. ṣé tó Torí ráńdù yìí. Ráńdù rẹ̀ ni. Ibẹ̀ ni òkú sí ẹnu gẹ́tì náà. àwọn tó yẹ kí ẹ máa fún jẹ rèé wèrè olórí ibú rẹ màtá rẹ tó wé láròjù mo ti mọ pé yóò padà ya gbẹ̀yìn ni wèrè nǹkan tó yẹ kó jẹ́ ká máa jẹ olówó náà ń wá ká. Gbogbo ló love ọmọ yìí in the first place. Ìgbà tí mo sọ pé mo lọ́bẹ̀ tí mo lè wá lọ́bẹ̀ mọ́ ń kọ́. Kò yí ẹ̀ ìdí tí mo ti ń wà bó ti ń wà yìí. Star ọmọ yóò dáa. Really? Yes, star ò dáa. Báyọ̀. Mo kọ́ bẹ̀rẹ̀ sí lólè nígbà tó di pé mo bẹ̀rẹ̀ sí owó tí mo make tẹ́lẹ̀ mi ò make ẹ̀ mọ́. Ṣé o máa gbàdúrà pé kí ọ̀rẹ́ bẹ̀rẹ̀ sí máa rùn pa ni? Ọlọ́run jẹ́ ká yọ̀ bọ́. Ayọ̀ ọmọ yẹn ṣọmọlúwàbí ni mò ń wò. Bá mi nulẹ̀. Báyọ̀. It's okay now. Come on. Ṣé kò tí mi sọ òye yín ni? Àní Báyọ̀ lé mi bí ajá. No, dúró. Báyọ̀ ṣe máa lé ẹ bí ajá. After all, ìwọ ló sọ fún wa pé Báyọ̀ promise ẹ ní heaven and earth. Ó ló fẹ́ lọ gbé mọ́tò wá sílé ni. Pé ó fẹ́ kọ́lé fún ẹ, ó fẹ́ ra mọ́tò fún ẹ. So báwo ni Báyọ̀ ṣe fẹ́ lé bí ajá àbí? Ó rí bí mo ṣe wọ̀n ẹ̀ méjèèjì. Torí bẹ́ẹ̀ ṣe wà ń sin ẹ̀ ní rònú. Ẹ̀yin náà ní méjèèjì náà ní kẹjọ máa sọ fún wa pé tító. Ẹdúnú kí ló ṣẹlẹ̀, kí ló ń ṣe ẹ̀ babes yìí? Kí ló dé tẹ́ pé tẹ̀wá depend lórí ọkùnrin ṣá? Ṣé ọkùnrin lásán? Èwo jẹ́ kí n sọ fún yín. Ṣórí ìwọ yìí ìsín ò kọjá tó lè ta slippers. Tó bá pé slippers àwọn ladies lásán ló mú bó ṣe wáyé tó ń tà, ó máa gé nìkankan bẹ̀. Tó bá pé ìwọ yìí owó tó rí lásán tó ń rí ló ń tújọ, tó fi gẹ́ẹ̀tì wigs tó ń tà, ọ̀rẹ́ mi, ó máa gé nìkankan bẹ̀. Ẹ̀wọ́ ẹ̀yàn ọ̀rẹ́ mi, ẹ jẹ́ ká wà self-dependent. Ká lè achieve. Ṣe eré mi ń sìn, ẹ mọ̀ pé bí mi ṣe wà business tèmi ni mo mú lókùnkúndùn. Èwo tí a bá ṣiṣẹ́ gidi, tí àwa fún wa tá wà òkè, ta tó tán, ọkùnrin tó bá máa fẹ́ wa báyìí, fún ẹ̀rẹ̀ ló máa wà. Ṣé gbogbo kan tẹ̀ ń ṣe yìí, ẹ lè gé nìkankan bẹ̀?
ó tọ́ ni mo ní kó má wò mí níwò tó ń wò mí. ẹ máa ní mo sọ tèmi fún yín. bí wọ́n ṣe yan orí tiẹ̀ ni èmi ò yan orí ìyá. yes mi ò yan orí ìyá. orí ìtọ́jú ìgbádùn ni mo gbé wáyé so ìwọ lè máa ṣiṣẹ́ kó sọ̀rọ̀ ẹ di jama machine kó máa ṣiṣẹ́ ká kó kan mi ó ti yẹ bí mo ṣe wà ọkùnrin alálùbáríkà tó máa tọ́jú mi tó máa take care mi ó máa wá fẹ́ mi so kí máa ta slippers ẹjọ́ ẹ̀kọ́ and wọ́n o ti ráyè ẹ̀wọ́ ló jẹ́ kó máa sọ̀rọ̀ sí ẹ lára o jókòó sí bí òun sunkún it's okay báyọ̀ ṣe títí ẹni màá ọkùnrin gidi ọkùnrin alálùbáríkà ń bọ̀ fún ẹ máa kí òun máa sọ̀rọ̀ sí ẹ. ikọ́ mi ọkùnrin bọ̀ mo sọ́ọ̀rì fún ẹ ẹ pẹ̀lẹ́ ẹjọ́ ẹ̀kọ́ ọkọ̀ ẹ̀mí tí wàá fẹjọ́ pẹ̀lú ọ̀rẹ́ mi. What say you that tell me? But you know I miss you now. You can say that again. Yeah? So I like me. I told you I lady. But to team big about my you. Kilo sell me. You know I can't do without you. You know that. I can say that again. Alright. Hello. Hey, how are you? I'm fine. How's everything? Fine. Ọ̀rẹ́ mi báwo ṣe wà pa? Mo wà kẹ̀. See you later. Gbogbo rubbish tí wàá tẹjọ́ ṣe kò ṣẹlẹ̀ tí mi ò rí o àwọn text messages yẹn gbogbo ẹ̀ ni mo kà gbogbo eléyìí tó tún ṣẹlẹ̀ ń sìn gbogbo ẹ̀ pátápátá ni mo rí ó mọ̀ mí ìsídà kí n pa fún ẹ àbí kí n pa ìwọ fún tó bá try mi I repeat tó bá try mi máa pa ẹ́ dànù. Take it easy now. Ọ̀rẹ́ ẹ lẹ́nu yìí now ó sàmì bí mo ṣe máa ń sáwọn ọ̀rẹ́ ẹ nìyẹn kó sáà sọ nìkan ni máa ń ṣe bẹ́ẹ̀ kí ló dé now ó ti take ọ̀rẹ́ personal now. Just try me. Ẹ ká sọ ọjọ́ mẹ́ta ṣe wà ó. Báwo ni sọ wọ́n yá? Ẹ wò wájú pé jà rẹ̀. Ojú tó rí ẹ ti gbó. Ẹ̀yin gbogbo tó sọ pé ojú tó rí ti gbé ṣáà gbàgbé rẹ̀. Ó yẹ kí n máa lọ. Afa rẹ̀. Mo wà ókè. Ṣùgbọ́n. Ó dàbọ̀. Má lọ. Lédè tó wá mi lọ sókè tó mi lọ síwà tí wọ́n ní oúnjẹ. Ọ̀rẹ́ wo mo fẹ́ fi ẹjọ́ rí olóṣì yẹn sùn ẹ́. Gbogbo rubbish tó ń bọ́kọ mi perform kò sílẹ̀ tí mi ò rí. Tó bá try mi wàláì máa pa. Wo ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run kí ló ṣẹlẹ̀ gangan ná kí ló dé èwo ni wèrè ganan wo jọ̀ọ́ nítorí Ọlọ́run tó bá máa pa o ṣó ti yẹn sìn torí ìwà àtẹlẹjọ ọmọ wèrè ọkùnrin orí burúkú tẹjọ ń bá kátẹ pé kòkó náà ráyè yín àdèbá ń sọ́sọ́sọ́nà ẹlẹ́fẹ̀ẹ́ change tó bá ti mọ̀ kó máa pa ní kó pa àti wádẹ̀ tí wọn ara yín kẹjọ fi ráyé dá àwọn ẹjọ́ olórí burúkú láàrin wà tọ̀rẹ́ má fi lọ̀ mí mọ́ ẹ̀ tó bá ṣe pé rọ́bìṣì náà mo ní pé kí wọ́n sọ fún yín ní pé ọjà tí mo lọ lé ni o mi expect iye tí mo bá wọn pàǹtì tí mo lọ rà ẹ dé mo dé bíbá yín sọ̀tọ̀ ní kọ́ tẹ́ fi pàdé mi. Ọ̀gá mi sà mo ní kí wọ́n ṣàlàyé fún yín ní pé tó bá di lọ́la nìkan bíi 11-12 mo fẹ́ sáré débì kan. Lọ síbo? Mo fẹ́ lọ sí ọ̀dọ̀ ẹ̀gbọ́n mi wọ́n ní pé kí n wá gba owó irinṣẹ́ tájọ sọ yẹn. Wọ́n kọ́ wá gbowó irinṣẹ́. Bẹ́ẹ̀ni sà. Àwọn táà ń sọ rèé o ṣe pé yẹn jẹ́ wà náà rò pé à ń fọmọdọ́ rẹ̀ yìí ẹ̀ tí ìsanwó kọ̀ṣẹ́ wọ́n fẹ́ ra irinṣẹ́ ṣé wọ́n kọ́kọ́ tẹ omi ká tó tẹ ìgbà bí olókùn àtẹ méjèèjì náà ẹ̀ kàn sanwó ṣẹ́ ná kẹ́ tó ra irinṣẹ́ ìyún nípa ìmòfin ṣẹ́. Gbogbo ẹ̀ náà ni wọ́n ní kí n wá kan sọ lọ́la wọ́n ní pé balance iṣẹ́ mi tó kù àwọn máa fún mi àwọn dẹ̀ máa fún mi ní owó irinṣẹ́ náà. Àwọn ti wá dáńgbá ajé pàjọ lọ nìyẹn. Yá àjọ sọ tábàjọ dán yẹ àgbọ̀ kọ́kọ́ tó wà kan lọ wọ́n mọ̀ pé èmi náà nífẹ̀ẹ́ sí ọ̀rọ̀ rẹ. Èyí tó ṣẹlẹ̀ ní pé ṣe mọ̀ pé ọ̀tá fẹ́ lọ sọ ọ̀rọ̀ fámìlì ni ó dẹ̀ ni mo yẹ máa bá wọn sọ fún mi nífẹ̀ẹ́ kẹtẹ̀lé ìgbà. Ọ̀dà màá fọ́láka nọ́mbà mi ìwé ní èké ni pé wàá sọ fáwọn mọ̀lẹ́bí rẹ mi ò ránṣẹ́ gbàrà gbùdú o mi ò fẹ́ránṣẹ́ fẹ́ẹ̀kì o tẹ́ máa tún nǹkan tí wọ́n máa kán mi ò fẹ́ o èmi ni wọ́n sẹ́ǹdì owó sí màá fọ́lá àkáǹtì mi wà lọ́wọ́ rẹ lọ́kọ̀ bèèrè láàárọ̀ la tó ti yẹ wọ́n bá ti wá sẹ́ǹdì owó sí mi irinṣẹ́ tá a fẹ́ lọ rà èmi máa sọ pé tó fẹ́ rà rè 12 ni o 14 ni o 21 ni o 18 ni o 11 12 ni o èmi máa sọ fún ọ tó ti yọ. tí wọ́n sẹ́ǹdì méjèèjì àti irinṣẹ́ àti owó iṣẹ́. owó iṣẹ́ wọ́n sẹ́ǹdì papọ̀ sí mi tó ti yọ ṣé ó dèbí láàárọ̀ kan tó là bó dèbí láàárọ̀ la. Máa tètè dé ìbáyìí láti wá tún àyíká ṣe kí n tó máa lọ. ṣé ti tún ẹ̀yìn wọn tó fún ọkọ̀ gọ́ọ̀fẹ́ tó ti gọ́ọ̀fẹ́ parí ti ṣe gọ́ọ̀fù. Òun náà ni mo ń tú lọ́wọ́ mo ní sáré wá sọ fún yín. Já lọ wò. ṣe rí ọmọ tó níyà òun ò ní sùn ni òun fún ààrẹ ò ní fojú kun mi mọ nǹkan tí mo ṣe fún yín tẹbí ń ṣe adúrú ìyá yìí tẹbí ń jẹ mí ẹ̀yin méjèèjì pẹ̀lú bọ́sẹ̀ ìjọ máa ń kiri lọ mo dẹ̀ mọ̀ pé ibi tí bọ́sẹ̀ ń kówó mi sí ẹ̀yin méjèèjì ẹ̀ mọ̀ ń pẹ̀ tí ẹ̀ bá wá jẹ́wọ́
ètò kéré jù nínú ẹrù yín àti ètò tóbi ìfẹ́ kẹ́kọ̀ọ́ kúrò níbà bẹ́ẹ̀ ni. ọ̀gá èmi ò mi ìmọ̀ nǹkan kan pẹ̀ ṣe hàn pé mi máa ń dá kiri lọ́tọ̀ ni ẹ̀dẹ̀ mọ̀pọ̀ ọmọ jẹ́jẹ́ ni mí ẹni tẹ́ máa bi lélẹ̀ wọ́n jọ ń kiri ni. bó mọ nǹkan kan pẹ̀ ẹ̀mí jìjù yọ kiri kọ́ ni. àjọ kiri o ọjọ́ máa ń kiri nígbà wo nígbà wo ọ̀gá máa jẹ́wọ́. o fẹ́ jẹ́wọ́ sọ nǹkan tó wà lẹ́nu ẹ̀. ní ọgbà mọ́kálíkì ń bẹ̀rẹ̀ bọ̀bọ̀ kan wà tí ó máa ń gba oúnjẹ tó lọ́wọ́ bọ́sẹ̀. ẹpẹ̀lẹ́ 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 ọ̀gá ẹpẹ̀lẹ́. mi gbọ́ nǹkan tó sọ dáadáa. ó mọ yìí láti jọ ìlú ṣàlàyé fún mi. ọ̀gá mi ò fẹ́ sọ̀rọ̀. ó fẹ́ sọ̀rọ̀ ṣé mo fọwọ́ burúkú mú àbí mo fọwọ́ yà mú ẹ. ó jẹ dábúrú yẹn ò dẹ̀ lè sọ fún mi. ayé mi o kọ́lá bí mo ṣe fẹ́ràn ọmọ yìí tó ẹ wá lórí ilé ibi ṣàlàyé kíní fún yín ó máa ń kó fún mẹkáníìkì tó máa bí ilé kékeré yín báyìí. bíbí sílẹ̀ jàre ọ̀gá dà ọ̀gá ire dà irú olóṣèlú burúkú yẹn níbo ló lọ gangan dà. dákẹ́nu ẹ̀ jàre ṣé wo kọ́ ẹ ní àbúrò ló gbẹ́kọ̀. ẹ ṣàlàyé. o já wọlé ń pariwo níbo ni ire wà níbo ni ire wà ire náà nù máa wá káàkiri. ọ̀gá má bínú jàre ẹ káàárọ̀ sà. ọmọ tó lẹ́kọ̀ọ́ ni. ẹ jọ ibo ni ire wà. ire kí ló ṣẹlẹ̀ tẹ́ fi ń wáre. nǹkan tó ṣẹlẹ̀ tá fi ń wáre àbí. ṣebí re ó máa gbọjà lórí bọ́sẹ̀ máa gbóúnjẹ kúrò lọ́dọ̀ ọ̀gá ti wá ilé sọ ẹ̀wọ̀n agbógunfẹ̀ agbé gbogbo ẹ̀ wá ẹ̀yin máa débì ẹ̀ máa ṣẹni tótótótó ẹ̀ máa jẹ́ ọmọ yẹn máa dé sọ kò ní rówó kà á máa ké ibi láti mọ̀ pé ẹ̀yin àti re ẹ̀ máa fowó ẹ̀ lábìsì bíbà ẹ̀yin náà dẹ̀ ń jẹ́nu owó yẹn ẹ̀ dẹ̀ ń jẹ́ bẹ̀ ẹ̀ wẹ̀ lu yín rówó tórókótó. ibi tá a dé bó ṣe ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ tí ò dá pé. gbogbo ẹni ẹ̀dá ṣé òwò wí owó òun náà jọ ń jẹ owó òun náà jọ ń lá. ọ̀gá má bínú ó ní nǹkan kan tó ń ṣẹlẹ̀ ní ṣọ́ọ̀bù wa ẹ ṣàmọ̀ bọ́sẹ̀ tó ń tàn jẹ. ẹ wá máa ń tàn jẹ fún wa bí kí ló wá ṣẹlẹ̀. tó ń tàn jẹ fún yín níbí báyìí ó ní nǹkan tó ṣẹlẹ̀ tó gẹ̀ gangan la ṣe ń béèrè rẹ̀. ire àtọ̀gẹ̀ wọ́n ti jáde so ire tẹ́ ń wá délé ń pariwo bíbí ẹ wá lọ síwájú. ó kéré ò sí àràǹdì àbí. ẹ má sọ pé ṣá lè dúró dè wọ́n. bóyá kẹ́ ẹ dúró mi ì lè sọ pé gbàtàn máa dére o. tí má sọ fún péré yẹn tí má ló máa dé ló máa dé tí bá ní kò ní dé kò ní dé bẹ́ẹ̀ ni sọ fún mi. ẹ pẹ́ bá wa jíṣẹ́ fún rẹ̀ pé àbèrè wọn tó bá dé. ẹ máa kó bóyá ṣe yín lọ. irú wàhálà wo ni eré wa kó wa sínú ọgbà yìí ire ìgé òun àtọ́gẹ́ máa dé wá bá mi. olúkúgú ọmọ ráyọ̀tẹ̀ olúkúgú ọmọ ráyọ̀tẹ̀ à ń pé ọ̀rẹ́ lọ́wọ́ ẹ̀ ó ń láàárọ̀ nú ó ti pẹ́ tí mo ti ń sọ kínní ìfún ẹ ṣùgbọ́n ò gbọ́ àwọn ọmọ ìyá Yéwándé ṣẹ̀ṣẹ̀ kó láìpẹ́ ni. ẹ kí ni wàá ṣe ń bí tí wọ́n fi wá bí. tẹ́ńgọ̀ kó béèrè pé kí ni wàá ṣe kò sí nǹkan tí mo sọ fún mi tán lórí ọ̀rọ̀ ọmọ ire yes ọmọọṣẹ́ ire wọ́n sọ pé ire ọmọ wọn tó ń fẹ́ ló ń kówó fún every blessed time tó bá ti ní kó wá tajà fún àwọn ibi instead tó yẹ kó kówó jíṣẹ́ ńlé irọ́ ire ló ń kówó lé lọ́wọ́ wọ́n ṣe tẹ́ gbé wọ́n dìde mọ́ mi wọ́n fẹ́ nà mí mo kàn wò pé kí ló le tó bẹ́ẹ̀ lórí pé àròǹjẹ. ológungun ṣé ó gbó tọrọ. sórí àwọn ọmọ àjàrà bùkà tá à ń kó káàkiri tá a gbà sọ́dọ̀ tá à ń pè lọ́mọṣẹ́ yìí wọ́n ń bà wá lórúkọ jẹ́ gidi èyí tó tiẹ̀ wá ń dùn mí ni wípé tó bá mọ̀ pé ọmọṣẹ́ tiẹ̀ ni ìbá tún bẹ́tà o gbogbo àwa ọ̀gá tá à ń bẹ ní ọgbà mẹkáníìkì yìí ni wọ́n ń kó pọ̀ wọ́n á wọ́n pé àwọn ọ̀gá olè ni wọ́n ń lọ yìí wòmí bá ọmọ yìí sọ̀rọ̀ ọkọ̀ lé dànù àwọn ọmọ burúkú ni. sọ ń gbọ́rọ̀ wèrè nígboro ọ̀nà àwọn èèyàn mi ẹ̀yin náà tẹ̀ ń sọ̀rọ̀ tó ń bá ti da báyìí àbẹ́ ló bí èyí tí ọ̀dà báyìí ti yẹ ẹ̀ ni sẹ́yìn ránṣẹ́ náà gbà rí. ṣé mo ní kọ́ lọ jalè ní. ẹ sáàni àjọba wí náà ni ẹ náà ẹ sọ̀rọ̀ ń sìn ẹ nípa dìde wọn fẹ́ nà yín sórí pé ìwọ fún rẹ o kò rọ̀ rárá. nígboro wá ṣe wedding tó marriage o tán fi ń gbójú wá fún ọgbà yìí láì sanwó oúnjẹ. tó bá wá tàǹjẹ fún mi bíi kí n á jẹ 200 kí n fún 200 kó dáhùn dẹ́nà padà fún mi pé kí n di owó mu tó máa ń ṣe fún mi nìyẹn. ṣe rí bẹ́ẹ̀ ṣe ń náà yìí ẹ jẹ́ kínú ẹ̀ dùn ni o aláì jẹ́ kínú ẹ̀ dùn ni sọ̀rọ̀ mi yìí ẹ jẹ́ kínú ẹ̀ dùn ni ọ̀rọ̀ oúnjẹ 200 yóò fẹ́ràn sí àbí a tó fún ọ lówó lẹ́ẹ̀kọ̀ọ̀kan ló ń fún ọ lówó ó dáa bẹ́ẹ̀ ọ̀ráyé wà ó kọ lórùn ọ ire àbí wọ́n ń fún re lówó ire ó wà jìyà nínú ọgbà mẹkáníìkì báyìí ẹ̀yọ́ mẹ́dà sáà wá bí ẹ bá jọ
irú kan náà bẹ wọ. wọ́n yàtọ̀ síra wọn. kó láì gbọ́ abẹ́rẹ́ aṣọ wèrè bó ṣe dókun bí fáwọn ẹlẹ́rọ. wọ́n lè pè wá. ṣé wèrè fọṣọ ti ẹ̀rí fọṣọ ni tó dọ̀tí báyìí. sọmọ sẹ́ ẹ̀kọ́ yọ̀ ẹnu iṣẹ́ mu wọ̀ ọ̀gá. ẹnu ló wà gbogbo lẹ́ẹ̀ma tírénì ìwọ abẹ́rẹ́ ilé bó ti dàbí òkúta yẹn bá mu sásọ sẹ́ni ilé àbáṣọ tí bẹ̀rẹ̀ dẹ́kọ̀ láti gbọ́dọ̀ ti nílé. àwọn nǹkan ọ̀sìn tí mò ń sìn nù. ṣe rí inú ọ̀pọ̀ tá a wà yìí wọ́n gba alẹ́ iṣẹ́ kí tó gba wèrè so ẹ sábà pé eléyìí obìnrin kọ́wọ́ fún rí abẹ́ ẹ̀gbọ́ ọ̀sẹ̀ ń gbọ́ ni obìnrin kọ́wọ́ pọ̀ ẹ má ṣe yọnu kó o tó bójú tèmi jẹ́ máa tẹ ojú ẹ̀ mẹ́rọ̀ pọ̀ àwa gan bẹ̀ yẹn jẹ́ ẹni sẹ́yìn ṣe báyìí ẹ méjèèjì ẹ̀kẹta yín kọ́kọ́ wá ń tiẹ̀ ẹ wá lọ wá ẹgbà tó dáa tí bá ní mo lé ẹkún òǹbí mo lè bọjọ́ ọ̀la rẹ jẹ́ torí sábà lè mọ kó lè ṣe àmọ́ tó lè ṣe lọ́la ṣùgbọ́n ló bá wí ilé iṣẹ́. dìde kó lọ mẹ́ta wá ẹgbẹ́ wa. abẹ́ sọdún eégún ni. ọdún òrò ló ṣe. òpònú. mi ò tiẹ̀ tí. náà ń bà wá lójú jẹ́ láàrin ìlú. ọmọ yẹn kì í ṣe kókó fún mi bẹ́ẹ̀ yẹn náà. mi ò tiẹ̀ tí. kòkó owó fún ẹ. yé ọ̀gá ìjọ. ó tiẹ̀ dá báwọn. sórí. jẹ́lẹ̀ tí tó dà. eléyìí sádà kọ́ ilé àbí lélẹ̀. ṣe gba lélẹ́yìí tẹ lọ wá wáyé. ẹ gba lélẹ́yìí. ọ̀gá ìjọ mo fọlọ́ bẹ̀ yín. ẹ farabalẹ̀ o. ọ̀gá ṣe àgbè. ẹ má ti bí ẹni sùn mọ́ wà á tẹ́lẹ̀ lọ. ó ti jẹ oúnjẹ ọ̀fẹ́ o àbí ọ̀yà prostrate. ẹ jọ ọ̀gá. ìyá tí mo lọ fẹ́ ẹlẹ́yìn àbáláyà. ẹ jọ ẹ jẹ́ kọ́ ètò ìnáwó tó wá fẹ́ ná mi torí mo níbi tí mo lọ tó wà important ẹ jọ. ọ̀gá ìjọ ọ̀gá ìjọ. ọ̀gá tó ká òṣogùn. ọ̀rọ̀ wọn ní bẹ́lẹ̀ ló lè. ọ̀rọ̀ wọn ní bẹ́lẹ̀ ló lè. ọ̀rọ̀ wọn ní bẹ́lẹ̀ ló lè. orí mi kò sọ̀rọ̀ orí mi ire lójú wọn rí samtan ṣìwà ire lèmi máa rí ṣàwòṣìm tó yá. yẹ́yẹ́ sanya yẹ́ orí mi. ọlọ́run ṣe ni ọ̀rọ̀ yé ló ń dùn mí omi yẹn gbóná yé. Bébè yé ó dùn mí omi yẹn gbóná yé. kí wàá ló lè tó ilé gan-an. torí ti ẹni bọ́sẹ̀ o yé. torí tèmi. ọ̀gá ẹ̀ ló rán àwọn méjì wá pé gbogbo owó tó ń pa èmi ló ń kó fún yé. àmọ́ síbẹ̀síbẹ̀ náà kò wáyé kó ń nà yín tó lè nà. yé díẹ̀ ó ń dùn mí yé. ẹ pẹ̀lẹ́. yé. ẹ bá wọn bẹ. tó ga ọ wọn àwọn pípé yóò bẹ̀rù Ọlọ́run ṣá. mi ò ṣe ní rí màá rí. ìbòdìrẹ wà mo pè lórí fóònù ó pè mí padà ó pe grandma mi ó ní kún àwọn wà lọ́rùn nígbà tí mo bá pè wọ́n padà tí mo wá pay visit ire máa yọjú sí mi. ọ̀gá kí ló ṣẹlẹ̀? àwa sọ hello. kí ló ṣẹlẹ̀ ọ̀gá kì í ṣe báyìí tẹ́lẹ̀ kí ló ṣẹlẹ̀? wáyé kí n gé ẹ jẹ mo máa ríre mo máa ríre. ọ̀gá. bá mi sílẹ̀kùn yéré dà yéré bẹ́ẹ̀ tẹ̀lé mi tí mọ́tò ẹ̀ bá gbá mọ́tò mi lẹ́yìn máa rẹ̀ yéré dà wá sílẹ̀kùn. mo ríre mo ra àánú gbà o ó ṣe mí lóore máa fi mọ́tò mi gbà ẹ́ sílẹ̀kùn. yéré dà mo jẹ́ wá rí lọ sílẹ̀kùn mo máa jálẹ̀kùn yìí dànù mo máa já ilẹ̀kùn yìí máa já sílẹ̀kùn fún mi sílẹ̀kùn mo ti fi sí rìbáàsì oyé mi náà bóyá ṣígẹ́tì yẹn mo máa já nù ẹ mo ti fi sí rìbáàsì mo ti fi sí rìbáàsì bóyá ṣí. ọ̀gá mo ti ṣí ọ̀gá mo ti sórí lọ́tọ̀ ga ń lọ yìí sígẹ́tì ká tẹ̀lé wọn. kí n tẹ̀lé wọn ẹni lè wọ́n December ní ọdún ló lọ bí mo ṣe ń wọ̀ ga tó ń lọ yí àbá lọ́gà ń lọ. owó oṣù wa ń kọ́ kí ló bá dé ó yẹ. àmúbọ̀ ọ̀gá. Sanya
Hello Austin, wálẹ̀ pọ̀. Mo wà ń lé à. Báwo? Tó máa kó bá ló wọn fẹ́ fẹ́ mi ṣe number 6. Kí ló máa ń dìtọ̀ fún mi fún náà? Má dà kí n máa tètè tán kí n tó fún ọmọ yìí nọ́mbà o. Báwo ṣe fẹ́ wo orí burúkú orí ẹ̀ kúrò? Lọ́wọ́ fún ẹ ní number 6 kò lè jẹ́ mi rárá. Number 1 ni mo máa ń jẹ́ mi jẹ́ number 2 gan orí ká má ti sọ 6. Number 1 mi kẹ̀lẹ́ kò ń ṣe fá burú. Kí ni? Ìyá Yéwándé, ẹ jọ̀ọ́ mo fọlọ́run bẹ̀ yín lórí ọ̀rọ̀ ọmọ yìí náà ni. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run tá bá fọwọ́ tún bọ́mọ wí á fòsì fàmọ́ra. Ọmọ burúkú kò ṣe é lé fẹ́kùn pàjẹ́ tá bá ní ká díjú kẹ́ni burúkú kọjá ẹni rí àkọjá mọ̀. Ẹ jọ̀ọ́ mo fọlọ́run bẹ̀ yín ẹ dáríjì. ẹni sùúrù kí ni nǹkan tẹ́ fi ń kọ́ mi lọ́rùn ẹ má fi kọ́ mi lọ́rùn. Mo ti sọ nǹkan tí mo fẹ́ ṣe lọ́kàn mi ẹ wò mí ìfẹ́ wàhálà bó ṣe wà yìí mi ìfẹ́ wàhálà. Ọmọ tó wò ṣùṣù tó ń kówó mi tó ń kó síta ṣe bẹ́ẹ̀ náà mo bí gbogbo ìjà yìí ṣe rí mo ń gba gbogbo ìjà yìí mo ń gbà láwìn ni tó wó lówó bá pé ṣé òní máa pariwo lé mi ni so kí lè wá ń bẹ̀ mí lórí ẹ wo bíbá ọ̀sẹ̀ mélòó tẹ́lẹ̀ yìí lónà. ọ̀sẹ̀ mẹ́ta. ọ̀sẹ̀ mẹ́ta. bẹ́ẹ̀ ni. kò tí ì lóṣù mẹ́fà ó wá ń sọ pé kínní ló máa wo ò tí ì gbọ́n. ọ̀gá mo ti gbọ́n. ta ló sọ bẹ́ẹ̀ fún epo tí gbọ́n tó bá ti gbọ́n mi fún àrùn máa sọ fún epo tí gbọ́n ò tí ì gbọ́n rárá. ẹ wo ibi pa mímì oúnjẹ jẹ ẹ wo aṣọ tí mo wọ ẹ pé skẹ́ẹ̀tì tí mo gbé kúrò bíbá ló wà lọ́rùn mi ẹ tí ẹ wo bí òun mi ṣe rí ọ̀gá ìṣàánú mi ẹ jọ̀ọ́. ó ní kémi wọ aṣọ ẹ kémi wọ orí ẹ kémi wọ ọrùn ẹ kí ló kàn mí ó mọ gbogbo yẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ló ń kówó mi fún ọkùnrin mi ò fìyà jẹ yín gbogbo owó yìí mò ń fún yín mi ń ṣe ọ̀gá tó yẹ pé ó máa ní kọ́ mọ kiri lọ tó máa kiri lọ tó ní fún lówó ẹ̀ pé ìwọ yìí nínú gbogbo wọn tó bá mi ṣiṣẹ́ ìwọ nìkan lówó kì í pé ọwọ́ àwọ̀ ṣùṣùṣùṣù ó mú owó ti tèmi olóhùn kò fọkùnrin ó wá ní kémi ìjọ níbo náà ti ń ṣerú ẹ̀. ọ̀gá ẹ o no ẹ fún mi ní last chance lẹ́yìn ilé mi ní ṣerú ẹ̀ mọ́ láéláé mo ti kẹ́kọ̀ọ́ tó pọ̀. Ọlọ́run ṣàṣì gan mi ní fún ẹ wẹ́gbọ̀n mo ní kó wá dùn mí má mú inú bí mi o. ọ̀gá kí máa lọ. má lọ ò tí ì gbọ́n sẹ́. orí pé mo ti bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ náà ò tí ì gbọ́n. ṣáyé lèyí tó ń jẹ ìyá àbíyá lóòrọ̀ kùtùkùtù tó ti ń mu kínní bíi méjì mẹ́ta dákun ká má sọ pé àwọn kíláyẹ̀ntì dé wọ́n fẹ́ ṣiṣẹ́ nísìnyí bó ló ṣe ṣe rẹ̀ gbà. bọ́ọ̀sẹ̀ wà yìí lẹ́nìí màá mú tó mẹ́jọ kílẹ̀ tó sùn. wàláì inú sàárè ló ti bá rẹ̀. mo fẹ́ bèrè nǹkan lọ́wọ́ ẹ̀ náà bí tá a ti ń ṣiṣẹ́ yìí ó tó abẹ́rẹ́ plọ̀tì ní tá a fi ń ṣiṣẹ́ tó wá ń pín. èní ló ṣe fẹ́ mọ orí plọ̀tì iye orí plọ̀tì táwa tá a ti gbé ń ṣiṣẹ́. níwòyí ọ̀túnla màá ti máa talẹ̀ a máa talẹ̀ bá máa ta mọ́tò. ọlọ́run má jẹ́ ọba rẹ̀ nú ẹ̀wọ̀n dákun olúkúgú ṣé nǹkan ò máa ṣe é ṣé ọ̀rọ̀ tí ọmọ ẹni tó ń ṣe ṣá ayé ọkùnrin yìí bàjẹ́ po pátápátá. Wàsíù ọ̀gá kí ló lọ́pàpọ̀ tí kíní kickstarter fi dí báyìí. wáyà náà mo lọ́pàpọ̀. wáyà ló lọ́pàpọ̀. Ọlọ́run gbà mí mo kọ́ ẹ̀kọ́ ẹ̀ ò gbọ́ wo nǹkan tó ṣe kickstarter yẹn ò ṣiṣẹ́ mọ́. èmi kọ́ mi ò bàjẹ́. ta ló bàjẹ́ ta ló bàjẹ́. ẹ wo ṣe rí iná yìí wáàsì tí wọ́n rà síbẹ̀ ó kéré ní mo ṣe wá lọ́kọ̀ báyìí wáàsì ló jóná. ẹlẹ́dàá mi gbà mí irú ọmọ wo mo gbà ṣiṣẹ́ báyìí tó rọ lọ́hùn irú ọmọ wo mo gbà ṣiṣẹ́ báyìí. kọ́sọ̀mà ń béèrè yín ọ̀gá àwa ló wá bọ̀ yẹn. ẹ ká san ẹ kúṣẹ́ ẹ jọ mẹkáníìkì mo fẹ́ rí. o mẹkáníìkì ok rìwáyà lèmi mẹkáníìkì ló ń ṣe fàájì nínú. ẹ ṣe God bless you. ẹ̀mí kan wà bí lẹ́nu kékeré fara rẹ̀ kó máa pé wàláyé ayé kọ́ ló jẹ ẹ̀ǹdẹ̀ rẹ̀ sà. ẹ̀sùn ẹ̀yìn tálẹ̀ béèrè. ẹ má bínú sá. ẹ jọ ẹ̀yin ni ẹ má bínú ẹ̀yin ẹ jẹ́ ìtìpẹ́ fún. ẹ jọ mẹkáníìkì ni mo fẹ́ rí. àwọn nìyẹn. ọ̀gá nẹ́fà báwo ni. mi ò kí ń ṣe nẹ́pà sá. company wa ló need the service very good and quality mechanic so mo á yà síbí ni mo béèrè bí mo ṣe rí pé workshop mechanic ní bíbá so wọ́n ní kí n máa bọ̀ bí pé bíbá ẹ̀ lọ́gàá wà yẹn ni mo ṣe wá bá yín sà. ẹ ní di qualified mechanic èmi rèé tẹ bá ń gbọ́ olúkúgbọ́ ọmọ ọ̀rá yìí ọ̀tẹ̀ nínú ọgbà mi òpè méjì
àmọ́ bẹ́ẹ̀ ṣe wà yìí kí èlò máa tẹ̀lé yín lọ mo ní personal assistant mo ní PM kódà mo ní editor nínú ọ́fíìsì mi nígbà. ìwọ ní PA. kò lè yẹ ẹ̀yìn. ire ẹ bá fẹ́ bá mi sọ. má ya wèrè o. òkè tí a pò ní ọgbọ́n tó gẹ́ pé ẹni. ẹ bá bínú mò ń tún kankan ní mọ́tò nìyà. má ya wèrè mọ́ lọ́n lọ́wọ́ ẹni tó ń wo èmi lọ́wọ́ á rí mo ti sọ fún pé lẹ́yìn mi ìwọ lọ́kàn wàá tẹ̀lé lọ gbogbo tó bá ti fẹ́ ṣe pátápátá ẹ̀ ṣe fún ẹ sọ fún. gbogbo agreement tá a bá fẹ́ ṣe ní company tí agreement bá ti wọ̀ òun ló máa sign document òun la máa sanwó fún everything. tó bá fẹ́ sign pọ̀rọ̀ mi sign sórí ẹ̀ ìbí náà mo sign tó máa kówó fún ẹ má jẹ́ kówó sọnù o kọ́ rẹ̀ má jí owó mi o màá mọ̀ o ó ti yẹ ó yẹ kí n tẹ̀lé yín fúnra mi ṣùgbọ́n tí n bá ti ṣe òun ló ṣe. ayọ̀ ló tí ọmọ rẹ̀ dá o. ìwọ máa ń dìgbèsè ààrẹ lọ́yẹ̀ o wo bí ẹ má ti kó fún ọ má jí owó o àmì ìdíwọ́ yóò bẹ̀. ẹ máa lọ. ẹ sà anything over to him ayọ̀ ló tí ọmọ over to rẹ̀ dá. her over to see tọ́rí ìwọ lọ láti sáǹtì. èmi. ọlọ́run bó ṣe wà yìí ọlọ́run ti kí á wa níwòye ọ̀túnla mi ò ṣe mẹ́kò mọ̀ yìí. ìwòye ọ̀túnla. mo ti ń talẹ̀ dámọ́lẹ̀. Mádéníyàn ìwòye ọ̀la Mádéníyàn bọ́ ọ bá lọ di nǹkan tí ọ̀dà ọ̀ ń jí sọ́sibítù ni. ọ̀rẹ́ mi máa gbà mí àní mo rí Báyọ̀ lẹ́nìí Báyọ̀ ti ya wèrè tó bugi jẹ lójú mi báyìí. a tún ti bẹ̀rẹ̀ Báyọ̀ wo ló ya wèrè. ìwọ ò tètè bìlíìfù èèyàn ṣọpẹ́ mi sọ fún ẹ pé gẹ́tìmọ̀ yẹn gangan ló kọ́ sọ fún mi pé Báyọ̀ ti ya wèrè tí mi ò kọ́kọ́ bìlíìfù ẹ tí mi rò bí àtọ́rí Báyọ̀ lè lọ ni bọ̀bọ́ yẹn ṣe wá ń parọ́ fún mi eléyìí mo rí o ó bugi jẹ ní ojú mi báyìí seriously. ó dẹ̀ fojú ara ẹ méjèèjì rí. ṣé mo fẹ́ máa parọ́ fún ẹni wọ́n tẹ̀ níyàn kan ló fẹ́ lò torí onítọ̀hún máa gbàbọ̀dé tó fi ya wèrè bẹ́ẹ̀ yẹn o. a jẹ́ wípé ẹlẹ́dẹ̀ ni kò gbàbọ̀dé tí Báyọ̀ fi lé ẹ ń gbà yẹn if not ká ló lọ rí ẹ lóní ó ti lọ nìyẹn. orí mi ò tẹ̀ ní gbàbọ̀dé ẹlẹ́dàá mi ò ní gbàbọ̀dé. mo ń lo kankan báwo tí wàá rò báyìí. ṣé o mọ̀ pé ikú tó ń kojú gbẹ̀yìn òwe ńlá ló ń pa fún mi. mo wà online lánàá mo rí update kan girl yẹn bọ̀bọ̀ yẹn fowó entice ẹ̀ ni ó dẹ̀ fall fún at the end of the day guy yẹn gé orí ẹ̀ ó lọ fi ṣoògùn owó ìwọ náà tún gbọ́ ọ̀kan tó tún sọ ń sìn mo fẹ́ lo èèyàn kan ó dà lé lórí ó ya wèrè babe ó jẹ́ ká pe àárọ̀ àti ọ̀dọ̀fin inú wa jẹ́ káwa náà mọ nǹkan tá à ń ṣe jẹ́ ká wáṣẹ́ ṣe gbogbo bá ṣe ń tẹ̀lé àwọn ọkùnrin nítorí owó yìí ẹ̀rù ń bà èmi o wọ́n jẹ́ káwa náà wá iṣẹ́ àwa òkè náà àárọ̀ lápá àfọ́ lójú àgélẹ́sẹ̀ jẹ́ káwa náà ṣiṣẹ́ kásítọ̀ gbogbo rubbish tá à ń ṣe yìí because tani Báyọ̀ lọ rí ẹ lónìí wo ó ti lọ you are gone. ó dà pé suggestion tó mú àyè máa bẹ́tà o a máa wá àkànṣe ní o a lè má bá báyìí máa lọ o. ṣé bí o ti máa pẹ́ mo ti dáná rẹ̀. kí ló ṣe dèbí ebi ti pa mí má jẹ parọ́ àrọ́ bá. Ahmed Wasiu ẹ dẹ́kun ẹ lọ tawọ́ bù abẹ́ tawọ́ bù. ẹ wo kíní yẹn èmi kọ́ mo ta òun ló ta ọ tawọ́ bù ọ̀tá ni. èmi ò tawọ́ bù òun tawọ́ bù o. ṣe ń gbọ́rọ̀ èyí tọ́rọ̀ tí ẹ̀ dá lẹ́nu èyí èyí tó ń pè ní Wàsíù iṣẹ́ ló ló wá kọ́ ọ̀bù àti irin ló ń dà káàkiri ṣé nǹkan tó fẹ́ ṣe jẹ láyé ẹ̀ nù. lónà ṣé mítà ni wọ́n kọ́ ń tiẹ̀ ó lè máa tọ̀dà ọwọ́ á lọ tawọ́ bù mọ́tò wàlẹ́ ẹ̀wọ̀n lẹ́kùn sí. kì í ṣe bẹ́ẹ̀ sà ẹ mọ tó ṣẹlẹ̀ yẹn ẹgbẹ́ ṣọ́ọ̀bù wa tó wà yẹn gbangba láàárọ̀ kí ni ẹ ti wá ń dógùn bóun ṣe wá rá àwọn onígbàgàgbàgà tó ń kọjá ló wá pè wọ́n wípé kan mówó ẹ̀wà òun dẹ̀ gba 1,050 naira mi gba 950. ó rí pélé burúkú ni wọ́n ọmọ yìí ìwọ Ahmed èkúrọ́ ló wá rà lọ́jà
ọmọ ìránṣẹ́ ń dénú gbà ẹ̀ dákun mẹ́bí píńtà ni ẹ́ mẹkáníìkì ni ẹ́ ni. ẹ wo bí ọ̀gá àtẹ̀gá bó ṣe wà yìí wọ́n tọ́nà dání o pópó àtẹ̀gbẹ́ yẹ ọ̀gá iṣẹ́ ti dé. iṣẹ́ olùkú ló dé. wọ́n ti gbéṣẹ́ dé. lẹ́yìn sí pé ẹ̀sánwó ẹ̀sẹ̀ kan mílíọ̀nù àbẹ́wò àbọ̀ ya wèrè ní iṣẹ́ wo ló dé náà. olùgbé amúnibúni ni ọjà wo bí tiẹ̀ ẹ jẹ́ kí ló kọ́ máa lù láyé sọ́ndù náà kí ni alága. Wàsíù ni. Wàsíù. ọmọ tá kọ́ tí ò gbọ́. Wàsíù. ẹ ta kẹ́mẹ́ta kan. ẹni pé. àbọ̀ ya wèrè ni. ọ̀gá wọn ti gbéṣẹ́ dé. ọ̀gá ẹdúró ọ̀gá ẹdúró. ire. 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 mọ̀kòrí ní burúmọ̀ sílẹ̀. ire. olùdarí wọn ṣe wà yìí. àbúrò ṣe dàrú ni. sọ yẹ kó rí báyẹn mọ̀rán wọn ń sẹ́ láti ẹjọ́ ẹ̀kọ́ lọ kọ́ tẹ̀léyàn láti ẹjọ́ ẹ̀ ọwọ́ àtẹ̀lẹ́ ni yẹ lọ padà wá mọ́. sọ yẹ kó rí bẹ́ẹ̀ ìwọ lọ jalè ta àwọn ń jalè lé ti wọn. káàtẹ̀ pọ̀ mọ̀ pé ọgbọ̀n kó lè kọ́ sẹ́ mẹkáníìkì mọ̀ ṣe bó pa àwọn tó jẹ́ fún àwọn kọ̀lẹ́sì mi pé mẹkáníìkì wọn kọ́ mọ́ ọwọ́ à ń ṣe wúbà. sẹ́nu sí ọwọ́ àti ṣe wúbà èwo ló tẹ́ lọ́rùn ju méjèèjì ọ̀hún sábà àwọn mọ́tò inú ẹ̀ ń dùn. ẹ wo ẹ má bínú ọ̀gá mi kì í ṣe pé bóyá mo mọ̀ọ́mọ̀ lọ lọ́jọ́ yẹn bí mo ṣe lọ lọ́jọ́ yẹn tẹ rí yẹn nǹkan kan ló ṣẹlẹ̀. ire pẹ̀lẹ́. Yes sir. bọ̀tọ̀nà àdúgbò yìí ó lé díẹ̀ o. Yes sir, bá ṣe manage ni sir. Manage ni. wá mọ wo bí ṣe ń yípo kí tó gẹ̀ẹ́tì bí tójú òfin mi lórí fóònù. má bínú ọlá pé iwájú tó yẹ kẹ́ gbà wọlé yẹn ibẹ̀ yẹn ò dá ni mo ṣe ní kẹ́ gba ẹ̀gbẹ́ báyìí kẹ́ wá. Anyway, no problem. wá má jẹ́ ká fọ̀rọ̀ lẹ́ sọ̀rọ̀ lórí iṣẹ́ tó bá wa ṣe. The management are highly impressive. Yes. So management dey ti decide pé ká employ ẹ. So ó kàn wá kù sọ́wọ́ ẹ̀ láti accept. So oríṣìí tán ti ní kí wọ́n gbé ẹ wá láàárọ̀ yìí ni. Ẹ sà ó máa le díẹ̀ o. Because látànà tí mo ti kú lọ́fíìsì yín ta ti ṣiṣẹ́ tán lánàá yẹn ilẹ̀ ṣùgbọ́n mo encounter a lot of hold up lójú ọ̀nà kí n tó délé so mi ì lè padà síbi iṣẹ́ mọ́. Àmọ́ dẹ̀ máa ní ìdàtí lọ rìpọ́ọ̀tù fọ́gá mi láàárọ̀ yìí. Ire ó rántí pàjọ wà mẹ́ngbà tó ga ẹ̀ ń fún ẹ ní ọ̀dà tó fẹ́ tẹ̀lé mi ó ní anything tó bá ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ táwa ń fẹ́ ìwọ ni ká bá sọ ó jówó ni o anything ni o tàbá ti rí ẹ àti rò ó ní ìdí gbogbo yẹn tàbá là ń ṣe yẹn sìn à ń waste time ní management ti wà lórí seat ìwọ náà dúró dì báyìí so afẹ́ everything settle lọ́wọ́ kan kò dẹ̀ bẹ̀rẹ̀ iṣẹ́ pẹ̀lú wa so tàbá dẹ̀ ṣe ń débẹ̀ yẹn tó ń parí endorsement yẹn tó bẹ̀rẹ̀ iṣẹ́ tó di staff straight to Ìlọrin alọ́lọ́rin ni in fact a máa ní 2 days stopover l'Ógbómọ̀ṣọ́ because àwọn idiot kan ti abandon car méjì síbẹ̀ fún wa so àròjútu ẹ̀ a máa kọ́ lọ jí yẹn dìde tó bá ti jí dìde tán. ẹ sà Ìlọrin yẹn jìnnà díẹ̀. Ìlọrin jìnnà báwo tó fẹ́ fẹsẹ̀ rìn ni ìwọ tó yẹ pé inú comfort tó lágbára ló máa wà tó máa in fact ò ní mọ̀gbà tó máa dé lọrin ó mọ bí tọ́lọ́run gbé ẹ lọ ṣá. ọ̀tán o ti gbóúnjẹ alẹ́ rẹ fọlọ́gbò ń pa ọtí àmójù òun mutí lọ́jọ́ yẹn tí mò ń sọ fún ẹ pé àwọn client dé bá wọn sọ̀rọ̀ òun pé ire ni àṣé ìwọ lọ́kàn ìwọ ni ire kàn ẹgbẹ́ kìíní yìí wá ìwọ ni ire kàn. ẹyin tó ṣẹlẹ̀ ni pé ọ̀gá mi ẹ má bínú sà wíwá tẹríta wá sí ibà wá láti wá gan anybody ó kàn wá láti wá compensate ọ̀gá mi láti wá appreciate wọn fún gbogbo àwọn nǹkan tí wọ́n ṣe fún mi because ká ní pé wọn ò rán mi lọ lọ́jọ́ yẹn náà ó ṣeé ṣe irú official car tí company fún mi yìí and aside from this one gan wọ́n fún mi náà ní ilé kan ní Lekki official house tí màá ti wife mi ń gbé wíwá tí mo wá yìí mo fẹ́ fún yín ẹ̀yin ọ̀gá mi màá fún yín ní 1 million naira. 1 million naira. ẹ̀yin tó ṣe ni pé ẹ̀yin ọ̀gá mi méjì náà ẹ̀yin náà try fún mi and mo fẹ́ appreciate yín pẹ̀lú 500,000. àwọn nìkan tán. ẹ jẹ́ kí n ṣe owó yẹn sí yín lẹ́ẹ̀kan náà. I dey really appreciate yín sir ẹ ṣé gan-an wàhálà yín náà ni ò jẹ́ kó já sásán lórí wa àti àdúrà tẹ́ ń gbà lórí wa I really appreciate gan ẹ ṣé sir.